I tried best. We're so sorry. We lost him. Sorry. Yeah! Sorry, Emma Bidu. Sinima ti tún torí owó ẹni tó mẹ́wọ́ rẹ̀ sọ mọ́lẹ̀ bóyá kò mọ̀ wípé òun máa ń rẹ̀ nípa kí gbogbo fàkàfìkì kọ̀rọ̀ kiri torí owó yìí o. Sinima yẹrẹ agbalẹ̀ tún ní inspirational marketer torí magazine tó ní ló gbé jáde. Agbéjáde Kasaba sinima tuntun torí owó. Mr. Latin ló gbé ṣe ọpọlọ yìí kalẹ̀. Ó di sinima àgbéléwò. Mr. Latin lọ́kùnrin tí ò bá lówó kó má fẹ́ yàwó sílé. Ayé obìnrin nílé ọkọ lẹ́yìn owó tún ni. Ẹ bá fi kú wálé oúnjẹ náà lẹ́kùn tẹ̀kú. Ẹ kú náà kí ni big deal? Ẹ kú ẹ bá pín ogún àtàlẹ́ ata mọ́tò àtàlẹ́ alẹ́ kí mọ́ra lọ́dún kálukú ọba lọ́lọ́ títí ẹ̀. Ọmọbìnrin náà kò sóbìnrin tó rẹ́jì láti sọ fàlàyé òde òní nílé ọkọ. For better for stay for worse for go. Kínú ilé tó ń dàrú lè lálàáfíà kó sẹ́tù. 75 million naira ni Mr. Latin fi sẹ́tù ìyàwó ẹ̀ méjèèjì. Ẹ wá wo drama. Eré yá. Sinima ti tuntun ní owó. Àwọn tó wọ̀ ní tẹ́ bára tẹ̀ wò ó kọjá bẹ́ẹ̀. Ronke Ṣọlá Amúṣan ló produce yẹ. Bọ́lájí Amúṣan Mr. Latin tampan president ló direct yẹ. Ṣọlá Oyèdélé ni associate director. Starring Bọ́lájí Amúṣan Mr. Latin. Ọdúnladé Adékọ́lá. Madam Sajẹ. Ronke Oṣòdìòkè. Adéwálé Rasaq Sokoti. Owólabí Àjàsà. Ṣọlá Oyèdélé. Jimoh Aṣọ́bíyé. Ṣéun Ọlálérè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun torí owó. Social packed movie ní suspense inú ẹ̀ gáyàtà. It is irresistible. Go get your Agbọ́ntajà o, agbọ́ntẹran, èwo ni ìtàgùtàn lórí àga. Yá mi lọ́wọ́, ó ṣe gbọ́n. Yá mi láṣọ, kúkú ṣe gbọ́n. Èwo ni ti yá mi lọ́kọ rẹ̀. Òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò sí. Ojú ni màá lù rán. Ọbẹ̀ ò dára lọ́rùn o. Ọbẹ̀ ò dára. Ẹ̀gbá ni ó ẹ̀làjà. Ẹ̀gbá ni ẹ̀làjà. Àpò méjì mú mi nínú kòtò. Àpò méjì mú mi ní kòtò. Rẹ̀ ṣì tán. Wọ́n tún ní owó ràyàgò lọ́nà. Owó ràyàgò. Mo sáré ṣẹ̀ṣẹ̀ wípé kó lè dá. Àfìgbà dọ́kọ̀délé dání. Dọ́kọ̀délé dání. Àkókò ṣe ó sàn. Àṣetán ó dá. Ó dá kí wà láǹfààní ọ̀rọ̀ mọ́. Tápá ó tí ó láwẹ̀. Ìbọn lápá tí kò lápá tí. Ta ló fẹ́ kọ́kọ́ ju ìbọn sóhun? Mo fa ìmọ̀nà báwọn dápàdé gbàdé. Ọ̀nà rújú ta ló máa fọ̀nà ní. Yes, darling. Shit. Mo ti lọ park everything sínú mọ́tò. Oúnjẹ yín ti wà bẹ́ẹ̀ o. Ẹ má wà pé o. Ó wà dé. Mo ti gbọ́ mi ní pẹ́. Wọ́n fẹ́ gbàṣọ lọ́wọ́ mi. Tó ṣe pé kí nǹkan má ti ṣẹlẹ̀, wàá ti máa bọ̀ bí ṣe, wàá ti máa bọ̀ bí ṣe. Kí ló dé náà? Jọ̀ọ́ nítorí Ọlọ́run gbé gbogbo ẹnu ẹ̀ sàn. Dúró náà ìgbà tó kúrò lé kílé tó bá wa fowó lẹ̀. Ṣé kẹ́bí wá pa àwọn ọmọ kú ni? Láwọn bá kọ́kọ́ bá mi mọ́wọ́ jọ, àìgbọ́wọ́ bíbá mi ní lọ. Ṣé mo sọ fún ọ pé màá padà wá létí nǹkan kan bá ti bọ́ọ̀lẹ̀ máa padà wá fún ẹ lówó? Kó wá ń pariwo, wọ́n máa ń pariwo, sọ fẹ́ gbàṣẹ lọ́wọ́ mi ni. Kí ló dé náà gan? Ṣé mi nìkan ni mo níyàwó ni? Ó kàn ń pariwo ni. Àìkúrò ń bí kí n gba owó mi ní lọ sí anywhere. Ọ lọ síbi kankan. Màdínà ìwọ lọ bí kankan. Mo bá mi mọ́wọ́ mi ráyé ẹjọ́. À ń kíyàwó àwọn ìdáhùn sí òsì. Ó rí wọn gbà tó wọlé kò béèrè lọ́wọ́ wọn. Ẹ méjèèjì ní nǹkan ṣe papọ̀. Jẹ́ àyànjú ọ̀rọ̀ lẹ́mi mọ́wọ́. Olódìbí ẹni lò ní píìkì. Gbogbo owó ọbẹ̀ náà kọ́ ló ti fi ra sòkòtò lóbi lọ́bọ̀ tán. Tó dìbí àwọn tó fẹ́ lọ ṣe scott. Sọ́mọ tó ní kọ́ máa wọ ilé ìjáde. Mọ̀dínà sí mọ̀dínà kọ́ máa wọ ilé ìjáde. Mọ̀dínà lẹ́yìn ọmọ mélòó? Lẹ́yìn ọmọ mélòó?
Fadina. Jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi ò ráyè ẹjọ́ o owó ni kò bẹ́ẹ̀ ká ìmọ̀ àìfún mi lọ́wọ́ mi ní bọ́tà. Tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ mi tó bá kọ̀ mí. Tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ mi tó bá rò kó lè kọ́ mi. àwọn èèyàn gidi. Níbo. ẹ̀rọ ti pẹ́ fi hàn sílé o bá dé kẹ́pẹ́ mi bá ti dọ́kítà. Mami ẹ káàárọ̀. Ìwọ ń bóyin ṣó yẹ kó ìwà náà ẹni tó máa fẹ́ yín síta ó yẹ kó wà nínú yàrá kan ni kó tilẹ̀kùn mọ́rí kó bẹ̀rẹ̀ sí ní sunkún kó ní kí láyé ẹ̀ ṣe rí o ò ṣe yẹn mo dé bí òun bóyin kí ló ṣẹlẹ̀ kí ló ṣe tó ṣe ẹ ṣe gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ẹ rò pé bóyá mò ń ṣeré ni ẹ rò pé kò dùn mí ni ìwọ tó gọlọ̀tọ̀ báyìí mi ò yìí tí ì máa gbọ́hùn ẹkún ọmọ nínú ilé ẹ̀ àbí èmi náà bí mo ṣe tó ìmí ò yìí tí ì di girama gbogbo àwọn ẹgbẹ́ mi tí ò tó mi wọ́n ti di girama àbí ó wá ní kí ló ṣe kí ni ò ṣe ẹ́ wo jẹ́ ń sọ fún ẹ abẹ́tà tó bá máa fi póṣù méjì kó pè mí báyìí kó ní mọ́mì mo ti lóyún ohun tí mo fẹ́ gbọ́ nìyẹn láì ṣe bẹ́ẹ̀ màá mú yàwó máa wá bìdí ẹ̀gbọ́n lẹ̀ lórí èmi mo sọ bẹ́ẹ̀ Mami last money tí mo ní nìyẹn. Mami òun kọ́ ló ń ṣọmọ náà. Òun kọ́ ló ń ṣọmọ náà. Ọlọ́run ló ń ṣọmọ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní kó bímọ láàrin oṣù méjì. ẹ sọ fún ọ pé màá lóyún. Mo ti gbọ́. Mami ní sọ fún kó máa lóyún. Wọ́n ti gbọ́. Listen, má fúnra ẹ ní unnecessary pressure. O ti gbọ́. Fọkànbalẹ̀ Ọlọ́run ló máa ń ṣọmọ. Ṣé báwọn náà ṣe wọlé ọkọ náà lóyún ni ebi mo wọ́n yìí sọ létà kó wá bí 10 years làwọn fi dúró kó tó di pa àwọn ọ̀rọ̀ ọmọ bí náà. Ṣé yẹn ò ń ṣe kíní má kò rẹ̀ tó bá ń ṣe bó ń ṣe mí ní lọ́bí ṣẹ́wọ̀n ṣé kí n bọ́ṣọ kí n jókòó. It's fine Ọlọ́run máa ṣe ọmọ tiẹ̀ tó bá tásìkò tó bá wọn sí tó bá máa lóyún bóyá bí ìbẹ̀rin ìbárun ìbẹ̀fà ló máa bí then everybody are shut up. Ẹ̀gbọ́n mo ń gbọ́ ìjẹ̀rẹ̀ dá mi lóhùn kí ni wàá lè ṣe tó yìí náà ṣé bọ́fíìsì náà mò ń bọ̀ ẹni sùúrù jẹ́ kí n débẹ̀ yẹn kí ló ṣe ẹ̀ má jẹ́ nǹkan ra mọ́ ẹ tó bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ lọ́rùn kó máa bá a lọ́dún ẹgbà yẹn kúrò lórí fún mi jèrè. àìná màdàmú mà ṣe mí lẹ́yìn yìí o jó bá rí ṣe yẹ ọ̀gá ti sọ̀rọ̀ ehun ẹ̀fọ́ ń tán màdàmú bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ̀kún mu egbò ẹ̀kún báyìí bí wọ́n ní mo gàrí ni àìná ẹ̀ ṣe mí. wo bí ara bí amọ ló ta màdàmú ta ló máa ṣe láti ọdún tí wọ́n ti fẹ́ra wọn kọ́ máì tí yè kọ́ máì tí pa wo bí èmi gan tí mi ò nílé tó tó ilé èmi gan tí mo jẹ́ gardener tí mo ò ṣiṣẹ́ ní abẹ́ wọn ìyàwó méjì ọmọ mẹ́rin ni mo ti bí ṣangiliti ọjọ́ la tèmi làwọn yẹn kí ló ń wo ó dẹ sọ̀rọ̀. sẹ́rẹ̀ méjèèjì lẹ́rìí sọ ẹ̀yin méjèèjì àti wọ́n àtò ẹ̀rí sọ ṣùgbọ́n tó kàn máa wà ń bẹ́ẹ̀ nìyẹn pé irú wo tó níyàwó méjì tó bímọ mẹ́rin kí sẹ́kàn jábọ́ lọ́wọ́ ẹ̀ kọ́bà pàwọ́ káti jẹ́ wá dọ̀rùn kọ́ bẹ̀rẹ̀ sí tọrọ jẹ irú eléyìí náà sadi ń bẹbẹ kéyì tí yóò sàn tó ṣe pé gbà tán mú bọ̀ láti ìlú wọn ẹ̀yin mọ́tò lọ́wọ́ káti ẹ̀níwájú lọ́wọ́ sọ̀rọ̀ pa àmọ́ náà lé padà ẹ̀yin náà fi sí o kò lè mọ̀ náà lébi tán bá lé dànù báyìí nísìn kò lè mọ lé o ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀ ń tẹ́ pẹpẹ ètò ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nǹkan fi ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀gá lẹ́yìn ẹ̀ ń pẹ̀gàn ọ̀gá ẹ̀ ń pa ẹ̀gàn ọ̀gá. ẹ bẹ̀rẹ̀ wo bí ṣé ẹ̀gàn là ń pè yẹn ni ṣé bá a sọ̀rọ̀ là ń jómi tó lọ́rọ̀ ni. kì í sẹ́gàn ẹ̀gàn kọ́ ẹ̀gàn ẹjọ́ náà ṣe tọ́ka bá dé ẹ̀ lè sọ gbogbo ẹ̀ lè sọ lójú wọn. tẹ́ ẹ lè sọ. a lè sọ ṣé ìwọ fẹ́ pè wọ́n ọ̀gá wa bí. bóyá àwọn wà láfọ̀ náà ọ̀gá fúnra ẹ̀. gomi wo ẹlẹ́ẹ̀pẹ̀gàn ẹ mọ̀ pé ara ẹ̀gàn ni ọ̀rọ̀ ẹ̀yìn wà ní. olórin ti kọrin ó ní ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n fẹ́ o ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n fẹ́ o bẹ́ẹ̀ sọ lójú mi ní o bínú ọ̀rọ̀ ẹ̀yìn ni fẹ́ o. ẹ ti ṣe ẹ̀ kórè. mo bí ọ̀rọ̀ ẹ ti sọ èyí díẹ̀ sọ wọn fún ẹ tó bá wù ẹ kó lọ sọ fọ́gà kó kàn mí èmi ò sọ kankan àbí ìwọ sọ kankan ni. èmi ni ò sọ ẹni tí Asma ẹkún nínú ilé ìní olóyè. Asma ẹ ṣe dúró alákòóso ẹlẹ́jọ́ kí ló lè tó bẹ́ẹ̀. Ajankoro, Ajankoro, koro, 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 Ajankoro,
ṣẹlẹ̀ náà kò fọ́nì náà báwo lè ṣe àtẹ̀sí wúmà yẹn kí ló ṣẹlẹ̀. báwo la ṣe àdírẹ́sì wọn ṣé wọ́n là sọ̀rọ̀ sáwọn ni ẹni sọ̀rọ̀ because gbogbo kí ni ó wà glaring èèyàn wá last time ó wá gba ọjà wọn mọ́ wá wọ́n tún ṣe wá ń sìn wọ́n náà wọ́n fẹ́ gbọ́jà báwo la ṣe máa kọjá fún wọn ó wá máa dọjà méjì tó bá jẹ́ pé ọ̀gá wọn sì ti ń sìn wọ́n á sign document tó gbé wá fine àkọjá fún wọn ẹjọ́ ṣàwàlà ní company. mi ò ní kẹ́ kọjá fún wọn but all the same there are manners tí wọ́n fi ń bá customer sọ̀rọ̀ mo rí wọn ṣe fíìmù bẹ́ẹ̀ yẹn báwo lè ṣe address ẹ you just need to address them with care ẹ ní láti insult wọn ẹ ní láti embarrass wọn for any reason. Mr. Kola. Yes. Hey, calm down now. What are you saying? Èèyàn débi ó fẹ́ gbà mí ọjà èyí tó dé gbà the last time kò ì tí ì sanwó ẹ̀ so ẹ expect ká kó fún it's not done ọ̀gá ò tún wá sí ọ̀sìn débi tó máa fún wa ní go ahead. Don't get it wrong mi ò ní kẹ́ kó fún mi ò dẹ̀ ní kẹ́ má kó fún all I'm saying is there are manners tí o fi máa bá customers sọ they are king. They are king for what? Don't forget that customers that refuse to pay will ruin us ọmọ rẹ̀ company yìí dẹ́gbẹ́ ọ̀rọ̀ láti fẹ́ gbowó títí wa. Okay, no problem. Ìgbà tá a bá ń gbéjà bọ̀ nǹkan. Don't worry no ní kúrò pẹ̀lú ẹ̀. mi ò kọ́rọ̀ obìnrin kó lè tó yìí mà kí ló ṣẹlẹ̀. Hello sir. Yeah. Okay sir. Sorry sir. All right sir. Okay sir. All right. Mr. Kola kí lọ̀gá sọ. Ẹ má wọrí má ṣiṣẹ́. Mr. Kola ṣó tán ó má wọrí I'm very sure pé ọ̀gá ti sọ̀rọ̀ sí bó ṣe ń lọ yìí. Burúkú ó dẹ̀ ń gbéjà bọ̀ wá. Àwọn ọlọ́pàá ẹ̀ tó gbé síbí. Nonsense. Bí a mọ́ fún àyẹ̀gán máa ń ti pẹ̀. Àbúrò bó ṣe gbé jẹ bẹ́ẹ̀. Torí tí ò bá ti pẹ̀ kò ní máa wá gbéjà wà bá wa. Kí ló dé kí la gbé kí la jù. Ọ̀gá. Mo rí pé nígbà tí wọ́n rí ẹwà hàn happy kí ló ṣẹlẹ̀ ta ló múnú bí yín tẹ́bà máa ẹ̀dẹ́ lè ṣe ẹ̀ pẹ̀lú mi ta ló ṣẹ̀yìn. Jo kí ló máa kí ni nǹkan tó máa ń ṣe gan-an Jo kí ló máa ń rò kí ló máa ń feel like fi mí sílẹ̀ just leave me. Ọ̀gá kò sí nǹkan tó lè máa bí yín náà ọ̀gá tí ẹ bá rí irú mi bá ó yẹ kí inú yín máa dùn mọ́ mo wà pẹ̀lú. kí ló ń ṣe what is this ta ló sọ pé inú òun bàjẹ́ kí ló ń ṣe tó bá rírò ẹ inú wọn máa dùn wọ́n jẹ́ bí ṣúgà tó máa múnú mi dùn. tí ẹ ti ṣì ní ẹ má bínú mo dùjú yín lọ ẹ kàn test mi lẹ́kọ̀ọ́. What's BJ, my friend? What is that? Kí ló ṣe ọdẹ ń bọ̀ àṣẹ mi rubbish wo nìyẹn. inú ló ṣe ń bí yín bọ́. Are you okay? ẹ bá mi ẹ tẹ́jọ bẹ̀rẹ̀ yẹn. Hey, stay clear, okay? mo jẹ́ ọ̀gá tó máa ń bá iṣẹ́ ló ṣe wo nìyẹn. ṣé kò mọ́ tí wọ́n ọ̀nà ẹ̀mọ́ tí sọ fẹ́ tipẹ́tipẹ́ tó wọ́n máa rẹ́rìn bí dìdìrín tó wọ́n máa jùdí òṣì káàkiri. I'm warning you, má dẹ́ dúró, má dẹ́ ìdànù bíbá yọ. ẹ má bínú sá. What is that? Get out, dog. Take your file and get out. My friend is job. Tí di bá yẹ òde lọ fi gbògiri. Òun máa múnú mi dùn, òun dùn jó yín lọ. Ta ló sọ ẹ pé òdùn tó yín? Yeah, are you okay? I'm fine. Are you sure? Mo wà okay. Ojú ẹ̀ tí mo rí ìgbà tí mo get change. Ṣé ti rí màá ṣe? Tó bá rí bí ọ̀gá ṣe embarrass mi. Ọ̀gá sọ̀rọ̀ sí mi, ẹsẹ̀ mi wọlé. Ọ̀gá ò tẹ̀ jẹ́ kí n sọ anything. Kò tí ojú sí mi. Nísòro ṣé o ò ṣó gbogbo everything o ò ṣe normal ní obìnrin ní èèyàn ó yẹ kó. Ọ̀gá máa ń rí mi every time náà láti ìgbà tó ti gbà mí síbi iṣẹ́ yìí. Mo ti try láti fi pé kí n ti èrò ránṣẹ́ aṣọ mi lẹ́gbẹ̀ẹ́. Ọ̀gá lé mi jáde bí ajá ni. Ẹsẹ̀ mi kò lè rìn. Ṣé wọn lójú ni ṣé wọn rọ́mọ bó ṣe set ni ṣé wọn mọ̀ pé táwọn bá fẹ́ ru ẹ̀yọ́ mú
òpin ọmọ náà fẹ́. I laugh. Ẹ kó ṣẹ̀yìn méjèèjì. Ẹ pẹ̀lẹ́. Irú ròǹbò sórí wọn tí ẹ̀wọ́ ló máa ti pa. Ó tó ní. Torí òun ògbọ́n tó bá ní ọpọlọ ni á mọ̀ pé oko ìparun òun ni wọ́n ti òun lọ. Kí ló ṣẹlẹ̀? Wá títí dédi kòtò. Tó bá ti wá dẹnu kòtò tó wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn á bọ́ sínú kòtò. Ó dẹ̀ padà lẹ́yìn ẹ̀. Padà lẹ́yìn ẹ̀ fọkọlọ́kọ sílẹ̀ kí lè fẹ́ fọ̀gá ṣe. Tí ẹ dúró náà o. Nǹkan kan ò yé mi. Kí ló fẹ́ gé nínú kó déètì ọ̀gá? Ṣé kí wọ́n lè fi kún sálárì ẹ ni àbí kán bá lè promote ẹ because I don't understand you. Let this man be. He is married for crying out loud. Fi sílẹ̀ jẹ́ kó enjoy marriage ẹ̀. Jọ kí ni tiẹ̀? Jọ má bínú. Ṣé ńgbà tí mo wọlé ń sìn ó ń bá mi sọ̀rọ̀ mo ní kò sí nǹkan tó ṣe mí. Ṣé ọ̀rọ̀ máa ń fo fẹ́ǹsì ni? Ṣé mo fọ̀rọ̀ lọ ẹni? Mo fi lọ ẹ̀dá. Kí ni àwọn òde fi mí sílẹ̀? Ṣé bí mo ní life mi? Ó fo fẹ́ǹsì. Torí tẹ́ bá fẹ́ kí n gbọ́ ẹ̀ ní sọ níbi tí mo wà. Ṣó ti ẹyin I hate shit in my life. Ẹ̀bùn ara ń sọ̀rọ̀ ní kí ló dé tó ń lẹ̀ tí mo nǹkan tá à ń sọ. Kí ìdí ẹ̀ ló máa ń ṣe gan ni. Ó ṣì dá àdúgbò máa lọ sí dìpátímẹ́ǹtì ẹ̀. Ṣó mọ̀ pé mi ò láìkẹ́ o notice pé mi ò láìkẹ́ ní ọ́fíìsì. Ṣó fẹ́ gbọ́? I hate you. Èmi kò hate ẹ pẹ̀lú passion. Tí nǹkan mi bá wà lẹ́yìn hate máa ń lò fún abójáwé. Ìwọ kò jáwé. Ìwọ àtàwọn wò. Ìwọ tó dàbí àwọn ẹ̀bà yìí. Má wọrí pẹ̀lẹ́. Kíni? Máa pariwo gbogbo ọ́fíìsì ọmọ kan tá. Ó jáwé tó bèrè ní ẹni. Máa máa sọ̀rọ̀ lẹ́yìn tí aṣọ ti yẹ. Àti máa lọ. Ọmọ náà ṣe fún olóṣì. Ọ̀dẹ̀ ẹran. Ìyà ń jẹ yín. Ìyà ó ń jẹ yín. Ẹ má wọ̀pọ̀ kí n lọ síwájú. Ẹ máa wá ibi tí ọ̀bẹ ti sè tó ti dán everything tó ti set. Ẹ máa wá kiri títì. Ẹ ní bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn sets yín you know. Ẹ jọ bẹ̀rẹ̀ from the beginning so that ẹ lè lẹ́nu ọ̀rọ̀ irọ́ o. Àwọn tó ti rí ìyàwó ilé wọn ni máa wá kiri tẹ́ máa dálé wọn ó ń rẹ̀ kà. Gbangba dẹkùn kedere o kedere bẹ́ẹ̀ wò èṣù oníhùn fún ni àfikún tí Báwo ni? Listen, my boy. Mo ní a very important flight kan láti catch ní around Los Abuja. So, kò sí bí mo ṣe fẹ́ yọ sí ẹ lọ́nà no way. Okay. Tàbí bóyá gbogbo explain nǹkan tó wà náà fún mi náà. Kí ni dìrò? Kò sí nǹkan tó wà bẹ́ẹ̀. Wá, ewé ti pẹ́ láàárọ̀ ṣé ó ti dọṣẹ́. Èyí mi pẹ̀lú ẹ̀ àtẹ̀bí mi àti di nǹkan kan náà. So, yóò ń ṣe first time, kò ń ṣe second time, kò ń ṣe third time tó máa ṣe testing ẹ̀. In fact, kò ń ṣe fourth time. So, kí wá ní big deal? Sọ fún mi kí ló wà ní result náà? Yeah. Yeah, I'm good. Okay. Yeah. Okay. Oh shit. Doctor ni mo bá sọ̀rọ̀. So, ní result test tá ṣe ti jáde lé ní okay. Ó ní kí n máa bọ̀ lọ́la mo lè ní mo ní láti lọ sí Abuja. Kí ló wá sọ? Ó dẹ̀ ti ṣe ó ní kò sí ó ní nǹkan kan ṣe wá. Ó ní nǹkan kan ṣe wá. Ó ní nǹkan kan ṣe mí. Nǹkan kò dẹ̀ ṣe ẹ́. In fact, mo pọ̀ nífẹ̀ẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi jẹ́ kí n mọ̀ àwa solution. You understand? Then you go say anything. Sure. Ó ní ká kúrò nígbà kan lọ sí Amẹ́ríkà ká lọ ṣe. You understand? Wọ́n á kàn gbó lọ́wọ́ wa ni. Kò sí anything tó ṣe mí àti ẹ̀. Kó wà ní nǹkan kan tó lè ṣe sí mi. Ló bẹ̀ ṣe sí. Kò sí nǹkan tó lè ṣe tó bá wà látọ̀ọ́dún yìí. O mọ ìwà tó ti ṣe test fún wa ni. Kí wá ló fà tá a fi rọmọ bí? Kí ló fà á? Ó túmọ̀ sí wípé dókítà kì í ṣọlọ́run. Ó kì í ṣọlọ́run, èmi náà ń ṣọlọ́run. Màámi everybody tó ń pariwo kábímọ wọn ń ṣọlọ́run. Okay? So,
nkálukú kan ṣáà ń sọ tiẹ̀ náà ní kò sẹ́ni tó mọ bọ́mọ́ ṣe ń dé spermatozoa àti ẹyin ló ń dọmọ ókè ó dùn bẹ́ẹ̀ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ń jẹ́ gbogbo yẹn. Hello. Hey. Oh. Má ronú ìyá ẹ̀ ti dé o. Yà má ronú o. Okay. It's okay. Jehovah mímọ́ Jésù Kristi Michael mímọ́ ìdílé ìdọ́wọ́ lókè Olúwa kó gbàdúrà fún yín ẹ̀mọ́ kó dá yín láre kẹrojú rẹ Ọlọ́run kẹrẹ àánú Ọlọ́run kẹrẹ wà agbára Ọlọ́run ohun gbogbo tó ń jẹ yín lọ́kàn Jésù Kristi kó ṣe fún yín kẹ gbégbá ọpẹ́ ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa wa àmín 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 ke hallelujah hallelujah ke hallelujah ke hallelujah ẹ jẹ́ ká yìn Jésù lógo ẹ jókòó. Ṣé rí ohun gbogbo ló ní ìgbà àti àkókò. Ṣé wá rí ìgbà tí ẹ ń là kọjá yìí díẹ̀ báyìí ni lẹ́yìn ìgbà ìlàkọjá yìí ògo Ọlọ́run á wá bú jáde. Ọlọ́run tó ṣe Tíánà yóò ṣe Ọlọ́run tó ti ṣe tàwọn ti ṣíwájú yóò ṣe kíni o yóò ṣe kìkìkẹ́ kan ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ nígbàgbọ́ pé yóò ṣe tẹ́ bá ti ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ yóò yẹ tẹ́ ò ṣe iyèméjì dájúdájú yóò ṣe ẹ ó sì gbégbá ọpẹ́ Jésù Olúwa wa. Àmín. Ìrètí pípé ó máa ń fàrẹ̀wẹ̀sì ọkọ mi kàn ní kí n ní sùúrù ni gbogbo bí àwọn fámílì ọkọ mi ṣe ń dá mi láàmú ó ti pọ̀ jù ó ti sú mi ẹ̀dẹ̀ mọ̀rọ̀ ọkùnrin tó bá yá sí wọ́n máa ní bóyá kó lọ wóbìnrin kan sẹ́gbẹ́ kan bóyá lè ṣàbíamọ fún ẹ ṣàánú mi sá. ẹ wo ẹ ṣe gan-an alàgbà Ọlọ́run ló ṣe ẹ ṣe àmọ́ yín bá ẹ kú gbogbo gbà wá ṣẹ́rí èmi ti sọ ọkàn fún ọ ní òkan gbà mí gbọ́ eléyìí tó sọ pé má mi ṣe yẹn normal thing tàbí a máa ṣe ni gbogbo èyí tí ẹbí ń ṣe yẹn nǹkan táwọn náà máa ṣe nìyẹn gbogbo náà ló máa sọ pé àwọn fẹ́ rọmọ ẹ̀gbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ ọmọ àbúrò àwọn èmi dẹ̀ ti sọ pé kó fọkàn balẹ̀ because ọ̀nà ló ń ṣọmọ anybody dey manufacture it so ẹjọ́ sá oníkẹ́ tó lè mi fi lọ́kàn balẹ̀ èmi tó ń wò yìí o èmi ò kí àwọn ọkùnrin mẹ́mí lọ́kàn gbogbo tí màmí dẹ̀ ń ṣe yẹn ṣe bẹ́ẹ̀ mi ṣàlọ́mọ wọn. Bẹ́ẹ̀ni. That's all. Love my wife. Ìyá wa ṣe ẹ rí ìgbàgbọ́ tí dáàdì fi sọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn ló yẹ kẹ́yìn náà rọ̀ ọmọ kẹtẹ́lẹ̀ gbogbo tí girama ń ṣe gbogbo obìnrin ló lè ṣe o bó bá jẹ́ yìí náà ni ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ta ni ò fẹ́ rí ọmọ ẹ̀ kò sí so ìgbàgbọ́ yẹn ni kẹ́yìn rọ̀ mọ́ bí àwọn ti ṣe ń sọ yẹn ẹ̀yin ẹ fi ìgbàgbọ́ yẹn sí ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run alààyè lẹ́ ń sìn tó dẹ̀ máa pa yín lẹ́rìn ayọ̀ Ọlọ́run tó máa fún yín ní ọmọ rere ọmọ bíi ti Sámúẹ́lì ọmọ tó máa gbé ògo ìdílé yìí jáde Ọlọ́run máa ṣe fún yín kìkìkẹ́ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ni. Bákan náà ṣe wá rí àwọn psalms tí mo ti fún yín bí mo ṣe ní kẹ́ ẹ máa kà ní gbogbo wákàtí àdúrà kẹ́ ẹ máa wá sunkún sọ́lọ́run lọ́rùn Olúwa ìwọ tó ṣe Tíánà ṣe tèmi náà ìwọ tó ṣe ti Esther ṣe tèmi náà kẹ́ máa kà á wákàtí àdúrà wákàtí àdúrà wákàtí àdúrà ẹ rí. Mọ́ńkele down now. Wà sí Mọ́ńkele ẹ̀ṣá o lè má pè tó 50 times lójúmọ́. Ọmọ ẹ̀ ti pọ̀ jù lọ. Okay. Bueno. Ọpọlẹ. Family wọn lórí Instagram wọn yín dẹ̀ ọ̀rọ̀ wọn òye wa mọ́. Ọmọ wọlé. Ayé tó gbé wọn wá náà ló máa gbé wọn lọ. Kò tó bẹ́ẹ̀ kó má dé bẹ́ẹ̀ ń jọkàn. Wọ́n dẹ̀ ní ṣe ni ẹ̀dẹ̀ ń pull down gbogbo àkáǹtì àwọn èèyàn báyìí. Ìyẹn lágbára díẹ̀ o. A fi sínú àdúrà náà ni. Kọ́lọ́n púlù òun náà dáhùn. Ó ṣáà ní bá ṣe ń ṣe láìfì kò tó dé. Ẹnìkan lè dé kó wá da gbogbo ẹ̀rú.
Orúkọ Jésù. Orúkọ Jésù. Olúwa wá síwájú rẹ̀ ní ọkọ̀ tó bá wọ́n. A dúpẹ́ wípé ìwọ ni Ọlọ́run ò yí padà. Ìwọ kan lánàá lónìí títí ayé. Father Lord, a dúpẹ́ fún ohun tí ó ṣe nínú ẹbí. Olúwa gba ọpẹ́ wa. Alágbára gba ìyìn wa. Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ wa pátá Olúwa dáríjì. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló fẹ́ máa ṣe ìdínà ká má rí ọmọ bí nínú ẹbí Olúwa dáríjì wọn. Ẹ̀jẹ̀ tó tọ́ asílẹ̀ fún wa ní òkè Calvary Olúwa fi wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Fi wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Bàbá jẹ́ káwa náà rọ ọmọ gbẹ́jọ́. Jẹ́ ká yẹ kí wa kí wọ ọmọ. Ká lè máa yìn án. Ká lè máa gbé orúkọ rẹ̀ ga. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín Jésù. Àmín. Madam, on est ready. C'est mi bagansi. C'est mi bagansi ma. Madam mo mama distant di senti senga. Ama banka rono na teni $. E tun kokan se. Ba foja ne sùúrù. Nagbara Ọlọ́run. Ami no soyun, anda me yin agbo mapon. Ọlọ́run yìí sọ mọ́ ni ètò ìrò. Yes ma. Tí mo ní kò ṣe ń tẹ́. Ó ti ga lórí iná, omi ti gbẹ nínú ẹ̀. Okay, no continue. Okay ma. Ìyá Bánkọ́lé. Ìyá Bánkọ́lé. Mo fẹ́ kó gbọ́ mi dáadáa o. Ṣé orí òkúròrò nǹkan òyìnjọ? Ṣé orí kéèyàn bá ṣe gbọ́ngbọ́n jù? Níṣọ́ máa múyàn lájẹ́. Máa múyàn lájẹ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀. Mo fẹ́ kó jẹ́ ká ṣe sùúrù. Olórí ẹbí wọn á mú mi lájẹ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó mú mi lájẹ́. Tó bá jẹ́ lórí wípé kọ́mọ mi bá lè bímọ ni mo ṣe ń jà fún, náà ti torí ẹ fẹ́ mú mi lájẹ́. Kọ́ pè mí lájẹ́, gbogbo iye èèyàn tó bá ń pè mí lájẹ́ báyìí èmi náà máa dá wọn lóhùn ni, máa dáhùn wóo ni, kò sí wàhálà ńbẹ̀. Kọ́ mú mi lájẹ́. Ẹ wo ọmọ bó ṣe tó gọlọtọ̀ tó wà nínú ilé ńbẹ̀ tí ò bímọ tí ò ṣe kankan, ó tún kó àdánwò tiẹ̀, ó tún kó bọ́ ọmọ tèmi. Ọmọ mi ó yẹ kó ti ṣíwọ́ ọmọ bíbí. Ẹni tí ò tó ti ṣíwọ́ ọmọ bíbí ó yìí wà lẹ́nu à ń bẹ lọ́hùn. Ẹ wá ní kọ́ mú ara mú mi lájẹ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kọ́ mú mi lájẹ́, tó bá jẹ́ ìyẹn ló máa jẹ́ kọ́ mọ mi kó bímọ. Kọ́ mú mi lájẹ́. Kọ́ máa sọ pé ìyá Bánkọ́lé àjẹ́, màá máa dáhùn pé èmi nìyẹn o. Tó bá jẹ́ lórí kọ́ mọ mi lè bímọ ni. Mo dúró bẹ́ẹ̀ ni o. Wo síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀. Sórí àìfẹ́lẹ̀ kébòsì, oore kò jẹ́ kára alẹ́ bá ní jó. Kéèyàn bá fẹ́lẹ̀ kébòsì, rárá alẹ́ yìí máa báyàn jó. Lóòótọ́ o, ẹsẹ̀ ní máa rí ọmọ rẹ̀ èyí tó yẹn. Ikọ̀ ìbímọ, ìmájókòó máa káwọ́ lẹ́rán. Gbogbo yóò ṣe náà, ájò abiyamọ wa, iṣẹ́ kò jẹ́ ká ṣe sùúrù. Jẹ́ ká ṣe sùúrù, kò dẹ̀ máa kún fàdúrà. Ọlọ́run á ṣe yanu. Mò ń gbàdúrà lọ́sàn-án lóru, mi ò sinmi àdúrà. Èèyàn lọ́mọ tó tó yẹ, irú àdánwò tó wà lára ẹ̀ yẹn, á wá dákẹ́. Mi ò mọ̀ pé mi ò lè dákẹ́. Mò ń gbàdúrà, ṣùgbọ́n ẹ̀yin náà bá mi bẹ̀ wọ́n, kádùá mi lè tètè gbà kí n lè rí wípé àdúrà mi gbà. Jẹ́ fẹ́yàwó fún un, tí bá fẹ́yàwó fọmọ mi ń sí àdúrà mi á wá gbà, inú mi á wá dùn wípé Ọlọ́run tètè gbàdúrà mi. Ó wá bọ́ síta ń sìn, ó rojọ́. Mo mọ̀ pé wúrà ló wá rojọ́ fún yín, àbí òun ló wá rojọ́ fún yín, torí mo mọ̀ pé ẹ̀ lájẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lóṣó tẹ fẹ́ fi mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn, òun ló wá rò. Kí kò bá sọ fún mi, lè sọ máa sọ fún. Kó máa rò ó, èmi ò ní ó máa rojọ́ fún yín, kó tún kó lọ́dọ̀ tó yín, kó tún bọ́ síta kó tún rò ibi tí mo dúró sí ni mo dúró sí. Ṣáàjì ká má gbàdúrà. Ọlọ́run á ṣe yanu. Ẹ ṣé olórí ẹbí, mo ti gbọ́.
Bankole à ń pé gbọ́n ni à ń pé gan èmi máa fi style support nǹkan tí mo mi sọ yes torí pé ara ọmọ ló ta wọn ó dẹ̀ wù àwọn náà kàn rí ọmọ wọn yes ok wo èjì wà náà aṣọmọdé mọ̀nà. bí tá a bá dé yìí ẹ ká ti máa sọ pé a fẹ́ mú a fẹ́ fẹ́ ọmọ fúnyàwó fún ọmọ wa a lè fẹ́ mú obìnrin wa náà kó lọ fọkàn ta aṣọmọdé mọ̀nà pẹ̀lú gbórí tọ́nà ti ṣe fún wa sókè làwọn sọ èmi support mọ́ mi wá ọmọ kan tó máa gbọ́ràn sí ẹ lẹ́nu fẹ́ wo fẹ́ yàwó ẹnu báyìí la máa fi sọ ìdí báyìí la máa fi jókòó kí ló wàá fẹ́ naturals pé tó bá fẹ́ yẹn yóò bá gbọ́n wọn tí wọ́n bá rí wọn ní sọ wọ́n lórí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé ìyẹn lè lóyún kíyàwó ẹ̀ náà lóyún gbogbo ẹ̀ lọ pẹ̀lú ara wọn àti rí dáadáa yes kò sí kan tó dẹ̀ bá níbẹ̀. ọ̀rẹ́ ṣé nǹkan tí wọn náà sọ sí ni pé ó support mọ́mì ó support kí n fẹ́yàwó mi. 100%. But kí ló tí gbogbo yín ò tiẹ̀ consider it from my own angle. Lákọ̀ọ́kọ́ èmi pẹ̀lú wúrà court wedding la ṣe. Ó túmọ̀ sí pé for better for worse. Nǹkan kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì a lè fira wa sílẹ̀. So ṣé màá gbé yẹn tì máa lọ fẹ́yàwó mi wá ni. Kọ́mọ òun kọ́ ló ń ṣọmọ náà èmi kọ́ mọ̀ ń ṣọmọ ìwọ kọ́ máa mi dẹ̀ kọ́. So ẹ kí àti bá mi gbé bẹ̀ rárá tí ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi. So tí gbogbo ẹ tí bá gbé wọn sílé tán tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní gbóná tó ń gbóná yeyeye ṣé o fẹ́ bá mi gbé bẹ̀ ni àbí bá mi ló máa bá mi gbé bẹ̀. Èmi ò fẹ́ àwọn méjì ẹ bá mi fẹ́ yọkan ẹlẹ̀ tó bá yá mọ̀ pé Ọlọ́run tó ń ṣe ọbẹ̀ kò kú òǹdí àrò á ṣe tèmi náà. Sórí òótọ́ ọ̀rọ̀ lèmi fẹ́ wá láyé báyìí fine for better for worse fine court wedding fine fẹsítà èmi á máa tẹ́kẹ̀ wọ́ọ̀fẹ́ mi àti ẹ̀lẹ́ kókàn tí lórí kémi mọ̀ ni èmi fúnra mi báyìí máa tẹ́kẹ̀ ẹ̀ ó di dandan kó bímọ àbí báwo ni ń sọ̀rọ̀ báyìí náà ok ìyàwó ẹ̀ tí ìyàwó bá fi ẹlẹ̀ tó lọ fẹ́ lómi kan kí ló wá fẹ́ ṣe ṣáàrí irú ẹ̀ rí ni. Bóyá gbogbo akọ ni ó kàn dọ́gba máa bímọ láyé. Àwa bí láyé ìwà bí. Ok ẹ̀dúró tí n bá wá fi ọmọ yẹn tí ò bá bímọ ńkọ́ tó náà ṣàbíamọ. A máa sọ di jẹjẹrẹ tó yẹ pé tó bá jẹ kan á tún jẹ mí ni wo tí ò bá bí àtúmú mi tí ò bá tún bí ọmọ náà bímọ. Ṣùgbọ́n a máa fẹ́ yàwó káàkiri. Má ṣe báyìí náà ọ̀rẹ́ má kó mi sí gbogbo wàhálà yìí. Wàhálà kọ́ Lákọ́lé ìwúrẹ́ wa mọ́mọ kan mo ní ọmọ kan ọlọ́ngbà mi tó bá Ọlọ́run ó lè jẹ́ méjì. Mi ṣeré. Gbàlú wa fẹ́fẹ́. Tèmi rẹ̀ fẹ́ àbí wọ̀. Mo sọ fún pé mi ò fẹ́. A máa fẹ́. Ó di dandan sẹ́. Ọ̀rọ̀ lọ́tí mò ń sọ àbí. Ọ̀rọ̀ ẹ nítumọ̀. Lọ́tí mi náà. Oh God. Mo ti gbọ́rọ̀ ẹ̀ náà. Mo ti gbọ́rọ̀ ẹ̀ mo ti. Bọ́ọ̀lù mi ò ní ṣáà lè fi yẹlẹ̀ tó. Nítorí kò yé bí ẹ̀bẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí kò yìí sí yìí. Bíbí lè ní bí Bánkọ́lé, mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ mi kó bímọ. Torí gbà tí ń bí ọmọ mi sáyé tó dàgbà torí kó da òun ló fẹ́. Kí ló ní tọ́mọ mi ò wá ní bímọ? Mi ò tó là lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo ò tó tó àṣẹ pa fún yín ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ́ẹ̀ ni pé kẹ́ fún mi níparí ọdún yìí lágbára Ọlọ́run á dá mi lóhùn ẹ jọ̀ọ́. Sórí kọ́lọ́n tó dẹ̀ lóhùn níparí ọdún yìí ìwọ fún èmi láyè kí ọmọ mi fẹ́ yàwó mi tí yẹn bá wá bímọ kí wọ́n náà wá fi ọlá àti ẹ̀ kó fi tọrọ ìyẹn ló dúró fún pé Ọlọ́run máa gbàdúrà ẹ̀. ọ̀rọ̀ ẹbí ẹ̀kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo èyí tó ń sọ yẹn ò kì í ṣọ̀rọ̀ tèmi ìwọ oṣù mọ̀ pé oṣù méjì làdé òun wà ìwọ jẹ́ kó oṣù méjì kó pé nígbà tó oṣù méjì bá pé tèmi ò bá rí ohun tí mo béèrè fún ló tó máa mọ̀. ó ti ṣe sùúrù fún mi. sùúrù ti ṣe rẹ̀ oṣù méjì ni ó wọlé dé wẹ́rẹ́. tó kàn ń ṣe hà ní ọ̀rẹ́ mi ha kí ló ń ṣe jọ ìwọ náà fi lè ṣírò tó bá jẹ́ ìwọ ni o wà ní pòsíṣàn yọkọ yẹn tó wá ní ọmọ títọ́ yẹn kó wá fẹ́ ìyàwó láti ìgbà tó ti wá fẹ́ra yẹn tí náà kọ́ má bímọ tó bá jẹ́ ìwọ ni yọkọ yẹn kí ló máa ṣe. ẹ ọ̀rẹ́ mi ìyọkọ ẹ ò ní pé òun lé ẹ kó lé ó kọ́ ni kó sún díẹ̀ kó fẹ́ yàwó lé ẹ tó bá jẹ́ ìyọkọ mi ni ó máa lé ẹ tèfètèfè tẹ́sẹ̀ ò ní balẹ̀ ni tó bá fẹ́ yàwó yẹn lé ẹ sìn ó lè ṣe atọ́nà
tọmọ tí ẹ̀gbọ́n máa fi wáyé so jẹ́ kó ṣe nǹkan tán ló fẹ́ ṣe ọ̀rẹ́ mi. jọ ṣòro pé ń wù mí náà kémi náà má bímọ láti 15 years ago ni kò wù mí kò wù ẹlẹ́dàá mi mo dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ ìyàgùn alẹ́ mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ní agbára àwọn tó ní mí Ọlọ́run á gbàdúrà mi. agbára Ọlọ́run á gbàdúrà ṣùgbọ́n àdúrà ò ń déédéé gbà ọ̀rẹ́ ibì kan làdúrà ti máa ń gbà ìgbésẹ̀ kan lẹ̀dá máa gbé tàdúrà fi máa ń gbà sórí jọ́ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí mo dẹ̀ nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àdúrà á gbà láti bẹ̀ sórí tó bá jẹ́ lómìnì ọkọ yẹn kò ní sọ fún ẹ pé kò sún ó máa lé ẹ tèfètèfè ní tẹ́sẹ̀ ò ní balẹ̀ ṣó ti yé ẹ wọ́n mi fọkàn balẹ̀. ṣé nǹkan tí wọn náà máa sọ ṣé ọ̀rọ̀ tí wọ́n gangan fún rẹ̀ tún máa sọ nìyẹn jọ má bínú ṣòro pé wùn mí náà kí n má bímọ àbúrò pé kò wùn mí kọ́kọ́ mi bímọ ni ṣùgbọ́n tọkọ mi bá fẹ́ ìyàwó lé mi irú obìnrin wo mo mọ̀ tó fẹ́ lé mi tó ní kí n sún báyìí àbí ó ní kí n dìde pátápátá jọ kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe sí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi nǹkan tó sọ yẹn ó dẹ̀ ní pọ́ǹtọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà jẹ́ ká gbìyànjú ẹ̀ o ṣé ti rí ọ̀rẹ́ mi you don't need all this o ò ní ìdẹ̀ jẹ́ ká gbìyànjú ẹ̀ ṣé bí tó wà o ò ní ìdẹ̀ o sún mi ìtò ìdàlọ́rọ̀ kò ṣe má wọ̀ rẹ̀ jẹ́ gbìyànjú ẹ̀ o. láyéláyé mi ò lè gbà mo máa dá gbogbo ẹ̀rú ni bẹ́ẹ̀ ni mo sọ. jọ kí ni reason tó ṣe sọ pé ò lè gbà kọ́pẹ́ fẹ́yàwó wọ inú ilé tí wà tọkọ jọ ń gbé gangan kí nìdí. ẹ máa gbọ́ ìbéèrè lẹ́nu mi nílé tèmi àtọkọ mi jọ jìṣẹ́ jìyà pọ̀ ni màá wá gbà kán gbé obìnrin mi wọlé wá bá mi it's not possible kò lè ever possible kò lè pọ̀ láíláí. kò lè work nǹkan tá à ń sọ náà nìyẹn àwọn ìyá ọkọ olórí burúkú yẹn tóge bá ti pẹ́ báyà ṣí èrè wọn máa ń gbàgbé ni àwọn náà máa ti ọmọ wọn lẹ́yìn báyìí kó fẹ́yàwó láì mọ ibi tí ọmọ wọn àtìyàwó ẹ̀ jọ dì sí can you imagine okay let's assume wípé ilé yẹn o èmi ni mo kọ́ àbí mo rent ilé èmi ni mo ń sanwó lórí ilé èmi ni mo ń take gbogbo responsibilities ṣé o máa ronú pé òun fẹ́ bímọ kálẹ̀ mi ni mo ń take responsibilities torí wípé olówó lọ́wọ́ náà ló ṣe ronú pé òun fẹ́ bímọ. ìyẹn ni kò má sọ ṣòrí bí ìwà àti ẹ̀ṣẹ̀ jọ ń sọ̀rọ̀ látàárọ̀ mo lè má fèsì mo lè má sàn kankan bó nǹkan tó wá sọ parí yẹn ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ babe ṣòrí kò sí bí ọkùnrin náà ṣe lè wà ríṣẹ́ tó jẹ́ wípé oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán ò bá ti alẹ́ ó sì máa lé pé ó yẹ kóun bímọ sáyé because kò ní wá sílé ayé láì má nípa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ètò tí wàá sọ last yẹn wípé àwọn ìyọkọ tó ní ìmọ̀ àwọn ìyọkọ lóríṣiríṣi. ṣe bóbìnrin làwa náà àti ìmọ̀ bí tá à ń lọ kọ́ ló ń gbé wa kó nǹkan tá a fẹ́ sílẹ̀ ayé wa ká wá gbọ́nà pé ọkọ ló take responsibility lórí wa ok àti ẹ̀ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ká wá jẹ́ wípé ìwọ àbí ìwọ ló ń take responsibility lórí ọkọ ìwọ ló ń sanwó lé ìwọ ló ń ṣe everything nínú ilé kó wá lóyún ìwọ ló ń lọ bíṣẹ́ o tó gbójú sínú ó bímọ ó pọ́nmú ìwọ náà ló ṣe take responsibility pẹ̀lú financially everything so kí ọmọ yẹn wá lọ yunifásitì ọmọ yẹn wá ṣetán yunifásitì kí ọmọ yẹn wá fẹ́ marry fẹ́ níyàwó kí ìyàwó ẹ̀ máa sọ wípé òun ò fẹ́ bá yín lébi kẹ́ ẹ̀ ti kú kó tó di pé òun fọkàn sọ ẹ́ ká máa fọ̀rọ̀ ṣírò ara wa. ọ̀gá sack letter ọ̀gá kí ni mo ṣe. lórí pé sack letter ni ó ṣe nǹkan kan mo kàn ní kó yẹra díẹ̀ fún wa lè ṣe yìí. ọ̀gá ìjọ èmi ni breadwinner family wa èmi mo take care mọ́mì mi àtàbúrò mi tẹ́ bá lé mi kó lẹ́nu ṣe kò sí iṣẹ́ tí mo fẹ́ ṣe kò sí ibi tí mo fẹ́ lọ ètò pa mi sáyé lélẹ̀ ọ̀gá ìjọ. it's a lie so mo gbé ṣe important ṣe tó yìí ló fi ń ṣeré bó ṣe fi ń ṣeré yẹn o mọ̀ pé ṣẹ́yìn important sí ẹ o mọ̀ pé butterwinner family yìí ni ẹ ló ń fi text message ló fi ń lé mi káàkiri ló ń fi phone ló fi harass mi káàkiri
Don't trouble me all over, all around. Ọ̀gá mo ti gbọ́n. Ẹ wo, ẹ kò fún mi ní one chance. Ẹ fi ilé family sí. Ijó tí mo bá tún ti ara sí ìgbà ẹni kele mi ejò. Ọ̀gá ejò. Okay, mo ti gbọ́. Máa fi fa ilé tí ọmọ nǹkan tó máa ṣe. Tó bá padà sí labour market, tó lọ join àwọn tó graduate, tó ń wáṣẹ́ káàkiri, dẹ̀ wá mọ̀ pé tó bá gbáṣẹ́ mú, ó máa mójútó ni. Bóyá tó bá ti wá débẹ̀ yẹn, o lè máa sáré àti bó ṣe máa fẹ́ mi káàkiri. Tó bá pè mí gbà yẹn pé à sí ní ọ́fíìsì kan náà, màá dá ẹ lóhùn so àwa bá ṣe jọ máa ṣe. But for now, please, you are done here. 3 months time, mama bẹ̀rẹ̀ sí ní gbàyàn lọ́ọ̀rì apply. Òní náà sì máa ní kí security wá gbẹ̀ jáde. Ṣọ̀n bí èèyàn ò ní dà rárá. Seriously, ṣọ̀n pé èèyàn ò ní dà. You understand? Security bá gbé jáde, that means pé òní ní opportunity láti reapply. But for now, o ṣì lè reapply, okay? Come on, go back time now. Jáde bẹ́ẹ̀ ni pé ìwọ̀n kan ṣẹlẹ̀. Okay? All right. Ready, jáde. Bẹ́ẹ̀ ni tí wọ́n kọ́ ọ̀sẹ̀ jáde náà. Ayé mi o. Àìdí ọkọ mi, ìgbórí àṣà, ọmọ arọ́ tí wẹ̀ bí òjò, ìfẹ́ ayé mi. Wúrà. Ìfẹ́ mi. Ṣé kò sí? Tó ń kí mi ní mẹ́sàn-án mẹ́wàá yìí, nǹkan kan gbọ́dọ̀ fẹ́ tẹ̀yìn jáde. Bẹ́ẹ̀ ni ọkọ mi, mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Kí ló ṣe? Ọkọ mi, mo fẹ́ kí èmi àti ẹ búra wa nínú ilé, káràtà tó bú wa. Mo fẹ́ kí èmi àti ẹ parí ọ̀rọ̀ yìí nínú ilé, káràtà tó dá sí i. Wò, pẹ̀lú gbogbo threatening tí mọ́mì ń fún ẹ, bóyá kò fẹ́ ìyàwó mi, kò ṣàǹbí amọ́ fún ẹ. Wọ́n ní orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé. Àdúró, Wúrà, ṣé kò sí? Ṣé o mọ nǹkan tó ń sọ? Kí n fẹ́ ìyàwó mi torí kí ni? Torí kí ni mo ṣe fẹ́ fẹ́ ìyàwó mi? Oh, so ẹni tí ó mọ bẹ̀rẹ̀ rẹ̀, tí ó mọ adúrú ìyà tá ti jọ jẹ́ pọ̀. Tí ó mọ ọjọ́ tá à ń fi pupa tá fi ń ro gàrí. O ní màá lọ gbé wá láti ibìkan náà, màá gbé wọnú ilé, a máa dénú ilé, a máa ṣe gànràngànràn sí ẹ̀. No, kò sí nǹkan tó jọ. Àti mọ́mí o, àti wọ́, àtèmi o, àtọ̀rẹ́ mi kò sí anybody tó yẹ pé ó ń ṣọmọ. Ọlọ́run nìkan ló ń ṣọmọ. So mi ò níyàwó kan tí mo fẹ́ fẹ́ o. Ọkọ mi, ó bẹ́tà kó ro ọ̀rọ̀ yìí wò. Tó bá kọ̀ tó bá ní ò fẹ́ ìyàwó mi, kò sígbà táwọn ẹbí ò ní fẹ́ ìyàwó mi fún ẹ o. Ó bẹ́tà kó fẹ́ni tó bá ń wù ẹ́ fúnra ẹ̀ kó tó di pọ́ fẹ́ lòmí fún ẹ. Tí mo ṣáà ń sọ bí ẹni pẹ́ díẹ̀ ni mí. Bẹ́ẹ̀ni pé wọ́n kàn mú ọmọ ẹ̀dìyẹ kan wá pé gbà máa fẹ́ o. Mi ò níyàwó kankan tí mo fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣé nǹkan mi kù tó fẹ́ sọ? Tí ò bá di sí mọ́, wò ó. Oníjó oníjó oníjó. Ìwọ tí èlò oníjó tí ẹ lè sẹ́nu pé èlò gan lọ sọ nínú omi ní ló ń ṣe kò mọ mi èlò lọ sọ nínú omi oníjó. Mo gbóúnjẹ wẹ́rẹ́ tó tò mọ́nàmọ́ná ó dàbí pé wọ́n rí ọmọ kan ìwé irú mọ́kànnà níbẹ̀ yìí mi pè é náà tẹ̀ níwèé gbọ́ wí dẹ̀ dáhùn. Jọ́ kí n tiẹ̀ o bí n bá rọ ọmọ mú mọ́kànnà kí n tiẹ̀ kí n wàhálà ẹ̀ ṣebí ẹ̀wọ̀n ní kí n máa mú ọ̀nà ọmọ bẹ́ẹ̀ ọ̀yarí bí ọkọ̀ kan ò rí ẹ̀jìnrìn ẹgbẹgbẹ̀rún yà lọ. Kẹ́ni wọ́n mi ọ̀rọ̀ pé mo kú tàdí wọ́n ń gbé mi ń gbòòrò wọ́n ń wò mí wọ́n ń kọ́ mi báyìí wọ́n ń kọ́ mi mọ́ra burúkú ní wọ̀ ṣé mo kàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni wọ́n sọ pé kí lẹ́sẹ̀ ìjọ kọ́kọ́ ra nù kó mi kí lẹ́sẹ̀ tó dé. Jẹ́bẹ́ tí ẹ fẹ́ ràn yá kàn nípa wá sí bí. Àjọ ọgbẹ́nu lọ síbi kan ìwọ kan dà. Ẹgbẹ́ oúnjẹ tèmi náà. Ìwọ bá wo. Ìwọ kò wo sìgá nígbà tẹ́lẹ̀. A lọ bá wo ṣé mi ò ṣiṣẹ́ látàárọ̀ ni
ẹ gbóúnjẹ tèmi náà fẹ́ mi. Oúnjẹ rẹ o oúnjẹ tiẹ̀ mo gbé wa oúnjẹ oníjónù kan wọn lọ ra níbẹ̀ ní mẹ́gbẹ́ tiẹ̀ wá. Ọlọ́run gbóúnjẹ wa àníkélé ẹsẹ̀ gangan ló lórí. wo jáde ẹ̀yìn ẹnu rán. Notice yín mi notice nílé iná ọjọ́ mẹ́ta yìí. Kí ló notice ó bẹ̀rẹ̀. Ọ̀gá ni o ọ̀gá bá ti lọ náà tàárọ̀ wálé a lọ náà aago kan òru báago kan òrìn bá lù aago méjì aago mẹ́ta ọ̀gá ní wọlé màdámù nùkàn àwa nùkàn gbàlé má yà á lè fi fọ́mọ kí san ti fẹ́ rí bí sèmẹ́tì wò yìí ó dàbí pé ọ̀gá ti nójú ìta o. wò bí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí báwo ni ọ̀gá ò ṣe lójú méjì ń ta ṣé èèyàn máa fojoojúmọ́ jẹ ráìsì tó bá dọ̀la ṣé kò ní sú ni ó léwu kó jẹ ṣàwámà ó léwu kó jàmàlà ó wá ní kéèyàn máa jẹun tó wù ú tó bá wọn lówó ló lè fowó ẹ̀ ṣe o. ohun tó tọ́ ọ̀ ló gbọ́ torí ó dàbí ẹni pé ìwọ nìkan ló mọ̀ pé ọ̀gá ń pẹ́ èmi tí mo sí géètì sí mi ò mọ̀ èké pé ọ̀gá ti lójú ta ọ̀gá ti lójú òun lọ sọ ọmọlé pé ṣé téèyàn bá ń jàmàlà lójoojúmọ́ ṣé kò ní súyàn ṣé kò ní súyàn àkàṣe kíni ta lọ mọ́júmọ́ kìnní kan sọ ọ̀gá tí kìnní kan bá ṣe màdàmú kọ́ tó bá ṣe màdàmú kọ́ sí bẹ́ẹ̀ jọ wà nulẹ̀ ni tí nǹkan kan bá fẹ́ gbé jẹ sí bẹ́ẹ̀ jọ wà nulẹ̀ ni àbí wọ́n fẹ́ jọ wà nulẹ̀ ibù gan kọ́ ṣe wípé ara ọ̀gá sán gan kọ́mọ̀ tó fẹ́ jẹ dòdò tìbí tàbí kọ́mọ̀ fẹ́ jẹ ẹ̀bà tìbí kára ọ̀gá sán kọ́ fẹ́ dorí mẹ́ kọ́ mú ọ̀gá kọ́ sán ẹ̀ kó dorí mẹ́. wọ́n máa dorí mẹ́ mi bò kí sọ̀gá ti fẹ́ rí lórí mi. ayé dúró ọmọ sọ́dọ̀ ọ̀tọ̀ dúró wá ìgbọ́dà kọ́gà san rú ẹ̀ à ń dábàá inú ẹ̀ máa ń dùn kọ́gà san ìwọ dà ọmọ jọ rẹ̀ lójú ṣerú ẹ̀ lọ́gà san ọ̀nà máa jẹ́ àríkó ṣe dáadáa mọ bọ́ gà tàkà ò sí dáa ọ̀gá san rú ẹ̀ inú ẹ̀ tiẹ̀ ti dùn ọkọ̀ ìwà ń bẹ ọlọ́mọdé kárí ohun tí ò ṣe dáadáa bọ́ bá awo ọjà jẹ́gbẹ́ ìyẹn rẹ̀ nìyẹn láyé. olóbùkún ra ni wo bá ọ̀gá tàkà ò sí dànù àbí èyí wàhálà èyí bá pa ẹkún ilé yìí 2 - 2. ẹgbẹ́ gbóúnjẹ fẹ́ fẹ́ olórí ibùsùn bá. Ìdágìrì ni lójoojúmọ́ àti ṣe àjàǹkó. Ìyàwó àkọ́ mú rí ẹni tí mo sọ fún ẹ rẹ. Oh, báwo ni ìjà? Ṣé o okay? Pẹ̀lẹ́ kúṣẹ́. This is a beautiful place. But ṣé stress ò pọ̀ jù wọ́n nìkan bí báyìí àti máa tọ́ tí máa serve àwọn èèyàn lọ́gà. Kí ni kan tó sọ kò ṣiṣẹ́ bí náà kò ṣe serve bí náà ó mọ̀ pé ọ̀rọ̀ aṣọ tiwa tí èmi àtẹ̀jọ́ ń sọ òun náà ní nítorí ẹ̀ ni mo ṣe invite wọn báyìí ṣé orí gbọ́dọ̀ ṣe wáyé ṣé orí family wọn àfi bí ẹlẹ́dẹ̀ family mọ́mí ẹ̀ ti bímọ mẹ́jọ àwọn ẹgbẹ́ ìbò tó dẹ̀ wà péjì bóun dẹ̀ ṣe wà virgin land ni mo rẹ̀ ti bá a sọ̀rọ̀ ó ti gbọ́ ó lójú ọmọ tá a máa bá sọ̀rọ̀ ẹ̀ tó máa gbọ́ ó rẹ̀ ti gbọ́ báyìí mo ṣe ni kó wá jókòó dé nílé so orí kó beautiful. She is beautiful. She is beautiful. Oh, my dear. Jẹ́ kí mi àtẹ̀jọ́ sọ̀rọ̀. Okay. To start with, kí lorúkọ ẹ náà? Abisola lorúkọ mi. Abisola. Agbára Ọlọ́run ò ní bí ẹ sí ẹ. Kí ni age ẹ? I will be 24 next year. 24. Over 20 years ni mo gbà lọ́wọ́ ẹ. Age matter, sir. Ó matter. Ṣé pọ́ ọmọ yìí orí bóyá sọ̀rọ̀ orí kó mèsì and then nǹkan tá a ti torí ẹ̀ fẹ́ ṣe gan-an á ti ṣẹlẹ̀ before then. Má sọ fún mi pé kò matter. Máa gbọ́ age matter because tá a bá jọ kò sí ń sìn pàdé àti tèmi bá ń tẹ̀ pa ìgbà ẹni ìwọ ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ló ṣẹ̀ mọ́ máa ṣe ọkọ mi ó yá tẹ̀ kanlẹ̀ ọkọ mi jẹ́ kó délẹ̀ dòdòdò ọkọ mi mò ń gbádùn ẹ̀yìn tó fún mi yẹn kò tí ì tó you understand. Díẹ̀ máa ń tó mi àti pé àwọn ti ròyìn yín fún mi wọ́n ti sọ a lot of things nípa yín fún mi so ká kàn go straight to business and can you understand. Ó kàn rò bẹ́ẹ̀ ni kò ní padà tó ẹ mọ́ tó bá ti yá mi ìfẹ́ má jẹ́ kí n ṣe ẹ́ lọ́nà ṣó ti understand. You can do better. You can, plan for yourself and get a better man.
You understand? I don't think age gap wa yẹn máa work. Okay? Besides, wọ́n náà nígbà tó máa sọ́n sí oní business. Ṣé wọ́n pé marriage dẹ̀ rẹ̀ kò yẹ kó jẹ́ business. Ṣé o ti gbọ́ máa ọ̀rẹ́? Bá mi send account details ẹ̀ máa bẹ́ẹ̀ wá nǹkan kan. You understand? Ọmọ yìí ò ní ìdòwú ẹ̀ bá ń kọ́lé. Bisola lọ́dún dèmi inú mọ́tò. Ààrùn náà la máa bá sọ, ó máa gbọ́. Kí ló máa ń ṣe? Kí ni problem? Wọ́n mọ bó ṣe dá Jésù tó bá fún. Wọ́n mọ bó ṣe sex tó fire dẹ̀ sọ fún ẹ. Wípé family wọn ìbejì ni ìbejì, bàbá ẹ̀ bí ìbejì, ìyá ẹ̀ bí ìbejì, àwọn ẹ̀gbọ́n gbogbo wọn. Kí ni problem ẹ̀ sìn? Ǹjẹ́ wọ́n sọ pé mo fẹ́ bí ìbejì ni? Bọ́ọ̀mọ̀ la sọ fún ẹ. Ṣé torí pé mo fẹ́ ìbejì nìkan ni ṣe máa marry? Dandan kan o lè bí kan. Ṣé bí kan? Kí ló ṣe náà? Kí ló ṣe mí? Kí ló ṣẹlẹ̀? Wọ́n yìí níbi tá a ń bá lọ yìí. Màá lọ lé màá lọ sọ fún ìyàwó ẹ pé ọkọ ẹ gbọ́dọ̀ bímọ lọ́dọ̀ màá dẹ̀ fún ìyàwó. Lọ́ba kò fún ìyàwó. Màá lọ. Ṣọ́dún lẹ́nu eléyìí sí pé ó máa tó tẹ̀ lọ́rùn máa tó tẹ̀ lọ́rùn. Ọmọ tá a máa gbọ́ wọlé tọ́jà gbọ́ bó ṣe ní bedroom ló tún máa ṣe òrè. Daddy give it to me. From the back. Ẹ ń tẹ́ máa palẹ̀. Bí o fi mílẹ̀. Jẹ́ kí n ṣayé mi. Jẹ́ kí n ṣayé mi tó bá dẹ́ mọ̀ pé owó ẹ̀ ò fẹ́ fẹ́ then lọ fẹ́ àwọ̀ owó. Ẹ ṣe báyìí jọ̀wọ́ náà. Kí ni problem ẹ? Just leave me. Mo ti gbọ́ Kò fẹ́. Mo ń lọ gáràjì o. Ó dàbọ̀. Ọjọ́ mẹ́ta báwo lára ẹ̀ adúpẹ́ fọlọ́ ṣọlẹ̀ kò lè dáadáa ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí ṣe kú ìtọ́jú mi lẹ́yìn ọlọ́run náà ló tó ń gbà mí náà ló gba gbogbo wa lẹ̀ ẹ̀tọ́ mi lẹ́yìn ọlọ́run ẹ̀yìn dókítà wa ló tó kù lórí ọ̀rọ̀ tó yàn àti ẹjọ́ sọ. mi ò rí kó pè mí débi tó máa fún mi lésì ìyẹn ni mo ṣe sọ pé kó yọjú sí mi kí ló ṣẹlẹ̀. tí n bá sọ pé ọ̀rọ̀ yín ò yé mi irọ́ ni mò ń pa bó ẹrù tó ń bà mí ni pé mi ò mọ ibi tó máa já sí. ibi ló máa já sí. ibi ayọ̀ ibi ìdùnnú ló máa já sí fún ẹ gbà bí mo ṣe sọ bẹ́ẹ̀ má wulẹ̀ ṣe torí wípé mo ti rí ẹ tán ìwọ náà dẹ̀ ti rí wa tán èṣù téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni ó sàn jáńgẹ́lì téèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ lọ mi ì sọ pé ṣù ni ẹ o òwe àwọn àgbà ni torí mo ti mọ̀ ẹ́ dáadáa mo ti mọ̀ wẹ́ èmi gan ti kú ẹ jẹ pẹ̀lú gbogbo ìwà tó ní mo dẹ̀ mọ̀ pé ìwọ náà ló lè ṣèrànlọ́wọ́ fún mi ìwọ ló lè wọnú ilé mi tó lè jẹ́ kọ́mọ mi bímọ láyé torí wípé dókítà ni ẹ ó mọ gbogbo ọ̀nà tó máa gbégbà ìyẹn ni mo ṣe takú tiẹ̀ wípé ìwọ ló lè ṣe mí lóore. mo fẹ́ kí n understand èmi náà ṣó ti yẹ yín kò sẹ́ni tó máa rí Mr. Owólabí tó máa ní kó ń ṣe ọkùnrin he's good looking he's educated to crown it up he's rich so gbogbo obìnrin pátápátá ló máa fẹ́ irú Mr. Owólabí tí mi gan bá rí irú ẹ̀ ń tà máa fẹ́ irú ẹ̀ àmọ́ láti jọ́sẹ̀ tí wọ́n ń bá mi sọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ́ ń bá mi sọ Mr. Owólabí fún ara wọn ò tí wàá bá mi pé àwọn fẹ́ mi àwọn òwò má rò yẹn o sórí ohun tí mi bá ti sọ gbà pé ẹnu Owólabí náà ló ti jáde ohun tí n bá ti wí òun náà ló sọ jáde àṣẹ tí n bá ti pa òun náà ló ń pàṣẹ òun ló fi ṣẹ́ rán mi bá ń kọ́lé Owólabí ọmọ tèmi fọkànbalẹ̀ kò sí wàhálà ohun tẹ́mi kàn fẹ́ gbọ́ látẹnu ẹ̀ ni wípé mo ti gbọ́ mà mo ti ṣetán mà ṣé o ti gbọ́ o ti gbà. Wúrà kí ló dé ọlọ́màjẹ kárí di kí ẹ̀ṣẹ̀ wo mo ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣe. ìwọ Bánkọ́lé ó pa mí tì ó tún wá pa mí tì nìkan ni o ẹ̀yin méjèèjì wá pa mí lápàsáyé. irọ́ mi pápá bínú jọ torí ọlọ́ máa ṣàtúnṣe jọ. kì í tún ṣe ayé yìí mọ́ ìwọ mo ní kí n sún fún ẹ kó jókòó ó wá lé mi pátápátá màá pẹ̀yìn méjèèjì màá tún wá para mi. má ṣe bẹ́ẹ̀ bọ́ ẹ̀.
nǹkan tí mò ń sọ gangan ló ṣẹlẹ̀ lójú àlá mi o fẹ́yàwó jọ kí ló fún ẹ ní pressure pé tí n bá fẹ́yàwó nǹkan tó ṣẹlẹ̀ kò ní burú ju nǹkan tó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí mi lójú ayé lọ ó pa mi lójú àlá ni náà. Bankole fara ẹ̀ balẹ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run á jẹ́ kí nǹkan rí ṣẹlẹ̀ sí wa now lóòótọ́ àlágọ̀ o ìgbà míì wà nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ síyàn lọ́lọ́ máa ń fi hàn lójú oorun ìgbà míì dẹ̀rí ẹ̀dá ló máa ń bá wa ṣùgbọ́n ọtí mi rí nǹkan tó sọ yìí ni pé olóyún mo fà yẹn yọ nínú àlá yẹn yes mo fi yẹn ṣe reality pé ó lóyún tó bá lóyún tó bímọ ọmọ ó lè gbé travel náà wá gbé travel wá gbé sá fún ìyàwó ẹ kò sí problem. ok dúró ó lóyún yẹn lórí mú bọ̀ wípé ó yìnbọn ó pa mí yẹn ò rí yẹn mú. alágọ̀ nìyẹn. alágọ̀ nìyẹn bọ̀ tí pé lóyún yẹn ìyẹn gangan ni reality. yes. so ti bí yẹn làlágọ̀ yìí tó wúlò fún yẹn ló mú tó tẹnumọ́ yẹn ló mú kí ló ṣẹlẹ̀ gangan náà ọ̀rẹ́. o lè kúkú kọ àfi yé. why kí ló ṣẹlẹ̀ tí wà àti ìmáàmì tẹ ṣàtọ́gbìn tẹ wà lẹ́mi náà kí n fẹ́ yàwó láì bá mi ro repercussion ẹ̀. Bankole níbi tọ́rọ̀ ní dúró yẹ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ọba mi ní dẹ́ láàmú ọláyé mi tó bá lè àṣẹ rightly sincerely inú mi á dùn. ṣé oṣù ọ̀pọ̀ ò lè ṣe àfi kí n bí ẹ̀ tó bá yẹn sọ tó kàn yórí bọ́rọ́ adẹ̀ ń kọ́ ọmọ gidi fún ẹ olówó oníkan tó fẹ́ fi ṣe àbọ̀ oníkan tó fẹ́ fi ṣe ni àwọn irú ẹ ó mọ̀ pé mi kàn dúró ẹkùn ní mí ló a máa kó wọn ìwọ ni kọ́ ló ń sá fún everything kí ló ṣẹlẹ̀ kí ló dé owó wà tó fẹ́ fi ṣe náà. ọ̀rẹ́ stop ó yẹ kó mọ̀ náà ó mọ àtijọ́ ń bọ̀ tipẹ́ àgbà míì ẹ̀ṣọ́ ó yẹ kó mọ̀ pé mi lè ṣe èmi ò ń ṣe kínní. nítorí ẹ̀mí ṣe wá lè fi ẹ sílẹ̀ torí ẹ̀mí ṣe lè fi ẹ sílẹ̀ wo ó dáa àtúnṣe báyìí tó bá ti bímọ tán gbé lọ sàbújá ìyàwó àlè ìyá wa gangan ó wà pẹ̀lú ẹ kò sẹ́ni tó fẹ́ bá a dùn olónílé jẹ́ kó ń ṣàwọn àmì tó fẹ́ wà wà kó máa lọ sàbújá every 2 weeks or ẹ̀kan lóṣù balance jára ẹ̀ náà. ṣùgbọ́n bó ṣe ń sọ ẹ́ bẹ́ẹ̀ ni pé ọ̀lọ́ máa bá mi ṣe àmọ́ ṣọ́tù láàrin bíbá ìsàbújá. plane ló máa wọ̀ náà plane náà. wọ́n ti gbọ́ no problem. wà á lè gbàdá gbádùn mi pé mo dúró lé lọ́rùn o. tó bá padà yọ̀bọ̀n sí mi tó bá pa mí. o lè yọ̀bọ̀n kí ni reason fi pa ẹ̀ tó fẹ́ mú kó lè mọ̀ ó dà lẹ́mi mo fẹ́. máa wù lọ́bẹ̀ odò omi wà ń bẹ̀ torí sì bóyá gbọ̀n gbogbo ẹ̀ kí nìyẹn já lọ gba ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan bẹ̀ gbogbo alẹ́ wálẹ̀ ibo ló lè ṣe báyìí. ẹgbà ni ó ẹlàjà ẹgbà ni ẹlàjà omi nínú kòtò omi nínú kòtò owó rẹ̀ ṣì tán wọ́n tún ní nǹkan wọ́n ra yàgò lọ́nà. ṣé ẹ lérò pé kíní máa le díẹ̀ ẹ má get me wrong lóòótọ́ mọ́mí ti ń bá mi sọ wọ́n ń bá mi sọ ṣùgbọ́n èmi lérò pé ìyàwó yín máa rí mi bí èèyàn tí ò dáa ni yes I've been your doctor like forever but kò dáa bí pé èèyàn dalẹ̀ nìyẹn. ibi tí mo ti ní problem pẹ̀lú ẹ̀gbọ́n ni. dalẹ̀ báwo so listen in every home happiness is paramount and kí ni happiness ọmọ bíbí so we do not have any. Ibi ibẹ̀ ló ti come into the picture. I'm telling you, ṣé onítorí pé o jẹ́ family doctor ẹ̀ gangan ló ṣe máa mọ bó ṣe máa take care mi. I mean, but no, doctor, má bot anything mọ́. Má bot kankan mọ́ nǹkan tí mo expect kò sọ sìn pẹ̀lú gbogbo wàhálà àti máa mi ti ṣe. O ní pé okay, o ti gbọ́, you understand? Adult ni wá and kò dé ló ti gbà. Are you for real? Darling, I am freaking real about this. Baby, stop now. Látàárọ̀ tàbí ṣe látàárọ̀ ojú ẹ. Má ṣe bẹ́ẹ̀ jọ darling. ṣé a ní iṣẹ́ tá à ń ṣe ni. Jókòó di lálẹ́ ṣùgbọ́n. No, listen, mo ní láti ṣàwọn ọkàn lórí fún ọṣẹ́ fún mi lọ sọ́fíìsì. So mo ní láti ṣàwọn iṣẹ́ kan bí báyìí send mail, do things and all that. Mo fi ẹjọ́ lẹ̀ kó má tàjọ́. No, má ṣe kò ń ṣe jọ́. Okay darling, kan fún mi ní bíi 4 hours péré. 4
far as báwo. No, no, má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. No, má ṣe. Darling, jọ̀ọ́. Ṣé kò lọ òkè? Ẹ̀pẹ̀lẹ́ náà, ó wà òkè. Ó wà normal. The only thing tí ẹ kò máa ṣe fún mi ni pé ẹ máa tètè sùn màmá. Mo mọ̀ pé máa wà lórí fóònù gan. Ẹ mọ̀. Fún láti èmi lọ báyìí, ẹ̀yìn tí máa bọ́ sórí bed. Even tí ẹ bá wà lórí bed kẹ́ wà relaxed, ó better. Iṣẹ́ ayọ̀. Yes ma. Iṣẹ́ mo dúpẹ́. Kò sí wàhálà. Ẹ jẹ́ kí n ti padà sí hospital torí mo ṣì láwọn patients mo fẹ́ attend sí. But tó bá di lálẹ́, máa padà wá torí a ní ọ̀rọ̀ ìyàsọ́mọ́. Màmá retí ẹ̀. Màmá retí ẹ̀. Ó ṣe aya mi. Olówó orí mi. Òyìnbó mi. Ìyá bá ń gọ́ni. Ìwọ àtọmọ rẹ̀ níṣẹ́ gbé nǹkan gbẹ̀yìn mi. Kí lẹ rí? Ṣé ẹ pa mí tì sáyé mi? Gbogbo ohun àtọmọbìnrin yìí sọ́rí mo ń gbọ́. Ẹ wo ẹ fọkàn yín balẹ̀. Kò sí wàhálà. Iṣu Ọlọ́run ni. Nígbà tó bá yá, ó máa ta. Tó bá ta, ẹ̀yin náà wá fojú ara yín rí. Iṣu Ọlọ́run. N tó ń sọ ni pé ọmọbìnrin yẹn ti lóyún. Bẹ́ẹ̀ni, kò ṣe é fọwọ́ bò. Ó lóyún kí bá ń kọ́lé. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣe wọn. Ó ṣe wọn. Ọlọ́run ṣe wọn. Ọlọ́run ṣe wọn. Ìyá bá ń kọ́lé. Ṣé ìyàwó bá ń kọ́lé ṣé ó ti mọ̀ pé ó níyàwó mi rẹ̀? Ìgbà tó bá yá mọ̀. Wọ́n á sọ fún un. Wọ́n bá fẹ́ mọ̀ wọ́n á sọ fún un. Kó bá yá rò máa tó mọ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Dúró wúrà dúró kí ló ṣẹlẹ̀ tó ń bẹ̀ mí náà kí ló ń bẹ̀ mí fún náà kí ló tó jẹ́ kí n máa dàbí ẹni pé ẹranko ni mí nígbà tí mi ò ń ṣe wèrè àṣẹ máa kàn ṣàdédé máa bínú sí ẹ láìṣe gbogbo yóò nídìí ni. Òun náà ló yà mí lẹ́nu torí kó tó lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí èmi àti ẹjọ́ rẹ́rìn síra wa ni ó ṣe wá jẹ́ ìgbà tó wá dé ní ojú ẹ wá change ó tún pẹ́ dé kò yé mi kò tiẹ̀ yé mi. mo rọ arẹ́rìn síra wa nígbà tí mò ń lọ ìgbà tí mo máa ń bọ̀ àwa sunkún síra wa a jẹ́ pé bóyá nǹkan kan trouble mind ẹ̀ o ní conscience and trouble ẹ̀ o ṣe nǹkan kan pamọ́ tẹ́bù wá bó ṣe fẹ́ jẹ́wọ́ fún mi because lọ́dọ̀ ti tèmi I am fine kò sí nǹkan kan mi ò ṣe nǹkan kan fún mi. I'm good. Jẹ́ kí n gbóúnjẹ wá. Ilé ti ṣú. Ilé ti ṣú ṣe mi dẹ̀ fẹ́ ní constipation ṣe àwọn gbogbo mi ti ń tóbi ọ̀rẹ́ rẹ́dì kò sí bí ṣe máa jẹun sìn kò ní digest. Ṣó ti jẹun ta ni? No. Ṣé o gbóòrùn jẹ lẹ́nu mi? Ṣé oorun jẹ ni? Ní jẹun kọ́ńtà mi kàn fẹ́ jẹun lóore. Ó pé dé mo ti ṣe é. Mo máa ń ṣẹlẹ̀ mo pẹ́ bí iṣẹ́ ni. Ní òun ṣe pé bóyá o ṣẹ̀ mí àbúrò iṣẹ́ kíní. Ọkọ mi. Jẹ́ kí n sùn wúrà jẹ́ kí n sùn. Bóyá. Orí máa fọ́ mi tó bá ti sọ̀rọ̀ jù. Àlọ́ orí máa fọ́ mi. Ó dé jọ. Sọ nǹkan tí bá ṣe. Màámi, ọ̀dọ̀ mi nìkún wà. Tí bá yóò mo máa mọ̀. Mi ò mọ nǹkan tí mo ṣe fún kàn déédéé bínú sí mi ni. Ẹ bá mi bẹ́ẹ̀. Ìyẹn dẹ̀ tún ga o. Kí la ṣe fẹ́ ṣe? Kí la ṣe fẹ́ dá sí? Nígbà tí a mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀, ibo la mọ̀ ta fẹ́ sọ sí báyìí. Nígbà tí wọ́n sọ pé ò mọ nǹkan tó ṣe fún, tóun dẹ̀ ń bínú, á dà kó ronú ẹ̀ wò dáadáa, kó ronú tó ṣe fọ́pọ̀ ẹ̀ tó fi lè máa bínú. Màámi, mi ò mọ nǹkan tí mo ṣe fún. Wọ́n kàn ń ṣe bákanbàkan ni. Tó bá jẹ́ pé torí ọ̀rọ̀ fẹ́ yàwó àbò fẹ́ yàwó, tó bá máa fẹ́ kó fẹ́, kálàáfíà lè jọba nù lé wa. Àwọn Yorùbá dẹ̀ sọ pé orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé. Kó fẹ́ yàwó. Bẹ́ẹ̀ni mà. Orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé. Bẹ́ẹ̀ni màámi. Ajẹ́pọ̀ ní làkàyè ó ronú síbi tó dáa. Ṣé mo pé mi ti ń bọ́kọ ẹ sọ̀rọ̀ pé kó fẹ́ yàwó kò dẹ̀ gbà sí mi lẹ́nu àbí
nígbà tí wọ́n fúnra rẹ̀ wá rò pórí ọmọ ló ń pọmọ wáyé bó ṣe rí gangan nìyẹn bí ilé ayé ṣe rí nìyẹn tó bá fẹ́ yàwó mi ọlọ́run àwa wọlá àtìyẹn á ṣàánú wọ̀ náà lágbára ọlọ́run ìyẹn náà ń lóyún ìwọ náà máa lóyún ní àjọ máa kọ́ ọmọ olùbọ̀pọ̀ ni lágbára ọlọ́run ṣé mo pé mi ti ń bá sán látijọ́ yìí tí ò gbọ́ nítorí pé ó ní ìfẹ́ ẹ̀ ní ìfẹ́ tó ní sí ẹ ni ò ṣe gbọ́rọ̀ tẹ̀lé ẹ̀yin wọ́n ní kó wá wọ ọlá ìfẹ́ kó dẹ̀ wọ ọlá wípé gbólóhùn tó pè ń bí pé orí ọmọ ló ń pọmọ wáyé ìwọ ni kó máa sọ fún pé kó fẹ́ yàwó tèmi bá ti ń sọ ìwọ náà máa sọ kásìkò ẹ lè tètè tó kó má lọ pẹ́ jù ní gbogbo èyí tí mò ń ṣe yẹn Olúwa wà pẹ̀lú ẹ màá wá pè n tó bá ṣe fún tó fi ń bínú tó bá ṣàlàyé fún mi màá bẹ̀ màá tù màá wá pẹ̀lú méjèèjì màá yan bí ẹ fún mi tó bá tọ̀ àdàfojú èmi tiẹ̀ lágbára náà nínú ilé ọmọ mi wàá fi inú ṣoyún wà fẹ́ ìbọn tó bá fẹ́ yàwó tí yẹn bá tiẹ̀ lóyún ìwọ náà máa lóyún tí ẹnẹjọ máa bímọ pọ̀ lágbára náà ẹ máa jọ máa kọ́ ọmọ ìbọn pọ̀ báyìí bẹ́ẹ̀ náà ni orí ọmọ ló pọ̀ mọ́ wáyé ọ̀rọ̀ ra wá fún mi. sí sórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ make sure wípé tó wọn bá ti san owó tó wà lọ́wọ́ wọn ẹ má kọjá mi fún wọn. gbogbo àwọn tó ọ̀dẹ̀ sáà kàn gba ọjà tuntun láì ṣe kàn rẹ́mìtì owó tó wà lẹ̀ má kọjá fún ọmọ ń sọ o. àwọn Siro Nigeria Limited ṣé wọ́n ti san owó ọwọ́ wọn. wọ́n náà wọ́n ti transfer fún wọn. ooo má ṣe bẹ́ẹ̀ mi ò rà láti kankan ọ̀gá wọn dẹ̀ ó máa dé ń sìn ó máa halẹ̀ ni ó máa dá gbogbo ọ̀rọ̀ yẹn bolẹ̀ mi ò dẹ̀ kí ń gbọ́ mi ò ń gbọ́ máa dábọ́lẹ̀ àmọ́tọ́ owó wẹ́ẹ̀ ti pé ó bí o ti kó dẹ ní kó ní sanwó. màá ní consent confirmation. Please very important o dẹ àwọn tó ń gbọ́jà bọ̀ ń bo ni wọ́n láwọn gbọ́jà dé. sir mo ti pè wọ́n bíi 4 times àwọn ti fẹ́ débẹ̀ náà sọ and àwọn tó ti sanwó ọjà sílẹ̀ ti pọ̀ tí wọ́n dúró de ọjà wọn. ṣe kí ìwọ náà gbọ́n sìn àwọn kan sanwó ọjà sílẹ̀ àwọn kan gbọ́jà bọ̀ látọjọ́ ìwọ̀n òde ṣé Amẹ́ríkà náà ti ń bọ̀ ni. tí ẹ máa ń drive wọ láti Amẹ́ríkà gan-an kò yẹ kó tọ́dún kan náà. Please do that on time, please. All right. Oshé and you too. Hey. Dúró. So wúrà ò sọ nǹkan tó ń ṣe àyè. tẹ bá tẹ rí bó ṣe ń ké lórí fún tó ń wọ ẹkún mọ àfi bí ẹni tó ń wà gàrí wọn tó kò rọjọ́ fún mi o kò bá mi sẹ́nìtì ó kọ́ ni kí wọ́n bóun rí yín kí n bóun bẹ̀yìn wípé òun mọ nǹkan tóun ṣe tóun fi dìsáàbù gbogbo nǹkan tẹ́ ń ṣe fún òun sìn. Now ṣorí ṣe sòtọ́ fún ẹ ṣorí ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kí n sọ síta gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọkọ ṣùgbọ́n ti kọ́ ọ́ bọ̀ mí lọ́fun ṣàpèjì wọn bá ti kọ́ ọ́ bọ̀ fún ẹni ẹ máa bì ní kódà kí ẹ̀ kọ́ ọ́ bọ̀ fún ara ẹ̀ ó máa bì mo ṣetán mo fẹ́ bì láti ìgbà tèmi àti wúrà àti fẹ́ra má jẹ́ ìtẹ̀ ẹ̀jẹ̀ kò sí ìdùnnú kankan tí mo rẹ̀ bẹ́ẹ̀ mo kàn ra ń ṣe ni pé kí n ṣáà máa ra dọwọ́ bò kí n máa fọwọ́ ra lórí mi I am telling you everything tó bá dì láyé àti lọ́run ara wúrà ló wà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí ò da láyé ọwọ́ ìyàwó mi ló wà gbogbo nǹkan tí ò bójúmu tí ò nítumọ̀ ọwọ́ ẹ̀ ló wà ó ti débi hàn ọ́ ṣorí apart from wípé látìgbà tí mi àtẹ̀tẹ̀ fẹ́ra kò bímọ fún mi kò sí kankan tí ìyàwó mi mọ̀ ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìyàwó mi ń pa fóònù nínú rọ oh God tí wọ́n bá sọ̀rọ̀ tó máa ní nùbínú irọ́ ni ó ń pa fóò yàyàyàyà mi ò rírú ẹ̀ rí ó dá sórí pé daylight rèé ìwọ tó bá lọ bá ìyàwó mi nílé ìyàwó mi lè sọ mọ́ pé aago kan òru ni tó bá sọ mọ́ pé lẹ́sẹ̀ mọ́ ó jẹ́ lọ chẹ́ẹ̀kẹ́ èmi ò mọ tó máa ń fi rọ́ ẹ̀ ṣọ́dà pé irọ́ máa ń múnú ẹ̀dùn ni ó ti ń sọ fọ́mọ kan rí pé 18 bóyá ń pè rẹ̀ ní 18 years ni torí kò sí bínú ẹ̀ ò ṣe ń dùn ó kàn ṣá ó máa parọ́ yẹn lóríṣiríṣi ni kò tó wá mú oúnjẹ ṣe o tó bá ra gbogbo èlò ilé ayé tó bá ra gbogbo ẹ̀ pátápátá tó bá gbé fún tó ra gbogbo àwọn protein tó mọ́bẹ̀dùn tó bá kó fún tó bá ní kíyàwó mi ṣe bí ìgbà tán bá bu yẹ̀pẹ̀ sínú omi tán bá ní kíyàn máa wà jẹ ni tó bá mọ̀ pé o fẹ́ really o fẹ́ confirm gbogbo nǹkan tí mo sọ fún ẹ lọ ra ráìsì fún ẹ kó ṣà ra ẹ̀wà kó ṣà kó wá gbé fún pé ó yá ṣe pọ̀ kó gbé wá kó jẹ
á dàbẹ́ ni pé ṣe lọ sí orí òkè Olúmọ ó wá fọ́ àpáta tó wà ń bẹ̀ ó wá gún ó wá lọ ó wá dà sínú oúnjẹ tó bá ń gbọ́ tí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ló fi ń ṣù èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ o ká ní mi fi ṣú omi ní nǹkan ti ṣe mí o oríṣiríṣi tí ò nítumọ̀ ló ti fún mi jẹ láyé mi ò gbádùn rí tó bá dẹ̀ sọ fún mi pé ẹ̀wẹ̀ tí ó ti tó tí n bá ti mo lè ti múra ń sìn kí n múra pé mo bọ̀ níbi iṣẹ́ a máa ṣe báyìí a máa ṣe àmà ní kí ló ń ṣe ẹ́ ó fẹ́ nìyẹn màá bọ́ ṣọ́ọ̀lẹ̀ ni o gbogbo gbà ni mo fẹ́ múnú ẹ̀dùn. ok ṣọwọ́n pé kì í ṣe pé ṣe ló ń dáná oúnjẹ fún mi láàárọ̀ lọ́sàn-án alẹ́ ṣá mo ní wọ́mà tó máa bá mi ṣoúnjẹ sí tó bá ti ṣoúnjẹ òun náà ni máa gbé wá bí iṣẹ́ fúnra mi tí bá ti dé ibi iṣẹ́ òun náà ni máa ṣe gbogbo àwọn ọmọ bí iṣẹ́ ẹ̀dẹ̀ rèé kan ṣẹ́jú sí mi jù bẹ́ẹ̀ lọ mi ò rí wọn kí n máa lọ ní títí kóbìnrin ibi obìnrin ó ṣàmọ̀ bọ́kùnrin ṣe nífẹ̀ẹ́ ọyàn àti ìdí tó kí n róbìnrin 40-50 kan bọ́ra alẹ́ ní òwò níwájú mi báyìí máa díjú gbàgbẹ́ kọjá ní wọn nítumọ̀ sí mi o wúrà nìkan náà ni o ṣé o rí pé mo ti ṣìyàn báyìí sìn ẹ́ kò sí nǹkan kan tí àwọn mímọ̀ ṣe báyìí tó bá rìn báyìí jà bàtà ni á dojú ẹsẹ̀ I am telling you ìyàwó mi rùn má sọ fẹ́ nìkankan irọ́ àṣírí nìyẹn láàrin mi àti ẹ̀ oorun fo máa mú deodorant máa mú àìsà máa mú perfume máa mix ẹ̀ pọ̀ ẹyọ kan ó ti tó kílé bá rùn mọ́ tí n bá da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tí n bá dàlú lára báyìí òórùn ló máa padà wá bá mi kì í ṣe tí mo dà sí lára mi ò ń sọ àsọdùn náà ó ṣàṣẹ mọ̀ mí òórùn ni kì í ṣe kà ó dàgbé bọ́lọ̀ ń ṣe dáhùn ni òórùn fò tí àwọn bá ṣe abiyá sókè máa sá lọ má dùn ó yàyàyàyàyà bí mo mọ nǹkan tí mo sọ mo wá manage gbogbo nǹkan yẹn látọjọ́ yìí náà mi ò tún wá tẹ́ lọ́rùn àfi kó tún máa parọ́ kó tún máa lọ sọ̀rọ̀ mi lẹ́yìn àárọ̀ kò ní túmọ̀ mọ́ wo bí ẹni pé mo ṣàṣìṣe ńgbà tí mo fẹ́ ń gbà yẹn ni gbọ́n ṣe ló yẹ kí n fẹ́ nu yín o. ẹ̀hán kó bá ń kọ́lé ṣẹ́rí tíjà bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ ìjà ló dé torí dòwe ìyàwó tẹ́tí fẹ́ láti how many years ní ẹ ṣe rí gbogbo complaint tó tó yìí. eléyìí ò ń ṣe ọ̀rọ̀ tíjà bá dé orin ló dòwe náà kò ń ṣe bẹ́ẹ̀ ìgbéyàwó ti sú mi. ẹ má bínú sá èmi náà àtúwá pé máa bá sọ̀rọ̀. kò ní ìdèmí náà tún bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ rẹ́dà mi dẹ̀ ti ń gbọ́. ọ̀rẹ́ mi mọ̀ pé tèmi àti ẹ ṣe close to yìí láti ọdún tá a ti ń bára bọ̀ ó ṣe lè náwọn kankan tó fi máa fi pamọ́ fún mi òun kò bá ń kọ́lé wọ́n sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ tí ká ní mo mọ̀ ní kí n má lọ bá ọkọ ẹ̀ lọ́fíìsì lọ́jọ́ yìí wọ́n sọ̀rọ̀ báyìí ilẹ̀kùn ni òdúdẹ gbà mí tí wọ́n náà yọ̀bù wọ́n ní òun ṣe ṣìnà wọ́n ní tá bá wọnú ilé báyìí wọ́n ní gbogbo ẹ̀ máa ń rùn ní wọ́n ní ó tún dáná tí kò sí oúnjẹ báyìí wọ́n ní gbogbo ẹ̀ máa tẹ́lẹ̀ ẹnu ni. ṣọ́kọ̀ mi ló sọ bẹ́ẹ̀ wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ torí ti máa ní kí n máa sọ fún ẹ gan ọ̀rẹ́ ó bú ẹ̀ pò ó ṣe dáadáa o. jọ ìjọ wo nìyẹn dé sí mi. wọ́n náà mọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n sì tún tọ̀nà rí tẹ̀. jọ ọ̀rẹ́ mi ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo yẹn mi bá gbogbo yẹn lọ́wọ́ ẹ̀ rí. Báńkọ́lé sọ bẹ́ẹ̀ fún ẹ ó dé mi yọ ọ̀bùn èmi ń ṣèṣìnà èmi ò mú oúnjẹ ṣèjọ́ látọdún wo sọdún wo ọ̀rẹ́ mi látọdún wo sọdún wo ìwọ gbogbo inú sítí rúùmù wa ibo ló dọ̀tí ń bẹ̀ óyá ò jẹ́ ká lọ sí kíchìn mi jẹ́ ká lọ ìfù mi jẹ́ kó ọmọ ọ̀dọ̀ mi bá mi tún bedroom mi ṣe jọ kí ló tún fẹ́ kí ló ní mo ṣe kí lẹ́ṣẹ̀ mi. ó ti ń padà yé mi náà ṣùgbọ́n nǹkan tó ń convince mi ni pé ẹ̀yin ṣe ìyàwó lọ́dún márùn-ún lọ́dún mẹ́fà àmọ́ ọ̀rẹ́ sùúrù ló máa ṣe ọ́ ṣùgbọ́n gbogbo ẹkún tó ń sun ìkó help situation náà ó mọ nǹkan tá à ń bẹ lọ́hùn fún ó dẹ̀ mọ̀ pé tó bá tún ronú àbó òun sunkún kò lè help ẹ o sùúrù ló máa ṣe mi ì dẹ̀ fẹ́ kó bá wọn jà rárá èmi á try láti lọ rí àwọn ọ̀rẹ́ wọn tó close mọ́ wọn má bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé ayọ̀ ló máa já sí. má bá wọn fa wàhálà nù lé o. èmi àbáyédè fa wàhálà. má bá wọn jà o. èmi àbá Báńkọ́lé fa wàhálà. òtútù ti ń ké mo náà nídìí gbogbo eléyìí kí ló ń ṣe é báyìí. kí ló ṣe ẹ́ tó ń ṣe báyìí fún mi? Mo ń béèrè lọ́wọ́ mi pé bíi ti báwo.
tíjàmbá wà ń bẹ̀rù ọ̀dẹ̀ jẹ́ kí èmi àti ẹ̀fọ́ ojú kan ara wa ká parí ẹ̀ náà. Báwo ni ọ̀rọ̀ èmi àti ẹ̀ di ìpò ẹ̀pà tó wà di nǹkan táàkì jírí? Èmi ni mò ń disturb ẹ̀. Sísọ́lá, èmi mà ní. Désọ́lá. Ọlọ́run á fẹ́ mi yàwó tẹ̀. Désọ́lá. jọ ṣó fẹ́ sọ pé o rí pé mò ń wo program yẹn lọ́wọ́ ni o rí. program olè ń wò ẹ jókòó síbi ẹ̀ ń wo program báyìí ṣeré mi educated housewife ni mí mi ò kí ń ṣe illiterate ìyàwó tó bá dẹ̀ lọ́pọlọ tó ní ọgbọ́n lórí ó yẹ kó mọ̀ pé irú time báyìí àwọn programs kan wà lórí TV tó yẹ kí wọ́n máa wò irú àwọn programs tó máa kọ́ ẹ ní nǹkan tó yẹ kó mọ̀ as good housewife tó wà educative kò ń ṣe irú àwọn program tẹ jókòó sí tí ò mọ ọpọlọ kankan wá tí ò kọ́ yín ní nǹkan kan. ẹ ṣe mà bá mi ṣe ìjẹ padà. kí n change ẹ mọ interchange kẹ lọ síbẹ̀ kẹ lọ wẹ́ẹ̀dì máa bá yín change. mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ó dàbí pé wàhálà àwọn ẹ̀fà ṣó wá rí bí ó ṣe ń wò mí yìí màá sọ fún ẹ pé mi gangan ló ń pè ní wàhálà màá má bẹ́ẹ̀ fa wàhálà o màá bẹ́ẹ̀ fà débi pé ara ẹ máa kọ̀ ẹ wò ó aṣọ ọjà tèmi ti yá mi ò dé lára tí èèyàn kankan lè bá mi design. ọlọ́mọ ló láyé ọlọ́mọ ló láyé bàbá lókè wá fún mi lọ́mọ irọ́ bàbá lókè tí yẹ ti fún mi lọ́mọ ọlọ́mọ ló láyé. Hey. Hi, baby. Hi, darling. Yeah. Tunde. Hi, baby. How are you? I'm fine, baby. You want to follow one lane? Okay. Oh, ó ti ń pa mi. Yes, darling. Okay. Ṣé o máa ṣáwà náà ni kó tó jẹun àbí báwo? No. Wàá mú mi lọ sí bathroom. Wàá ṣáwà fún mi. Wàá dẹ̀ bá mi ṣe oúnjẹ tí màá jẹ. Níbì kan náà. Ẹ̀wọ̀, o bá separate ẹ̀ wọ̀ lọ́wọ́. Ó yá jẹ́ àlọ́. You're looking so beautiful. Balabala, Yoruba labala, Segun balabala, 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 bala. Nígbà tó fẹ́ fi ọdún mẹ́wàá pinlẹ̀ wè ọdún mélòó ló fẹ́ fi já sọ́jà. Mo fẹ́ kí dúdú ẹ̀ jáde. mo sọ fún ẹ pé mò ń jáde látẹ̀kọ́ dẹ̀ nu mọ́tò kan ṣo láti bíi 2 minutes. Mo ti fẹ́ ẹ̀rù tán náà ṣé ẹ̀rí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ mo fẹ́ kó dúdú dáadáa ṣé àpẹ́ dúdú lọ́kọ̀ yìí mo fẹ́ kó dúdú kó máa dẹ́kẹ́ máa gbé jáde báyìí kó máa pa àwọn ẹgbẹ́ ẹ̀ lẹ́rù ni mo ti fẹ́ ṣe tán náà. 2 minutes péré mo fi ń yá fi nù tán. Ó ti tán náà. Oníjó ṣé o wà òkè ṣá ibi tí mo rìn láti ẹ̀kọ́ nǹkan láti bí 30 minutes mo ti rú ẹ ń ṣẹ́ ó dẹ̀ tí padà wá bá mi. Ẹ má bínú mo kàn ní kí n sáré nu mọ́tò yìí ni kí n lè lọ kí n dé kí n. Lọ síbi tí mo rún ẹ jàre. Ọlọ́run tó ti fẹ́ ṣe tán náà kí n sáré lọ ra. Nígbà pé tí mo rún ẹ jọ bá bí ẹrẹ so mọ̀ pé wọ́n bí ẹrẹ ni òwò kúrò ní mọ́tò yìí bí ìròpó gbádùn
kí n sáré lọ kí n dé mo ti fẹ́ parí eléyìí náà. o ò ní sáré lékún lọ́wọ́ ṣàmì ìwọ kúrò mi. no mọ́tò fún mi idiot. tán bí ẹ̀dá ni mo sọ o ìwọ ní mọ́tò kò má lọ bí tí mo rìn. in between. oníjọba ni mọ́tò tí mo rìn. mo fẹ́ jáde 2 minutes. ẹ mọ tó ṣẹlẹ̀ wọn. ẹ wò mọ ẹjọ́ o ẹ̀yin gangan ni mo fẹ́ bá lọ́rọ̀ ẹjọ́ ṣé mo pa àgbàlagbà lẹ́yìn àgbà ló ń rárá àgbà àgbàlagbà ló ń rárá àgbà ṣé mo pé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé láwọn Yorùbá pọ̀ wọ́n pòwe wọ́n ní ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé kò gbọ́dọ̀ ráwọn ọkọ a gbọ́dọ̀ jọ tọ́jú máa lọ máa dé ní ìsìnkí máa. ṣáyé ò fẹ́ bàjẹ́ sórí ò dàrú ṣó wà òkè ṣé mo sọ fún ẹ pé ó fẹ́ yàwó lé mi àbí mo sọ fún ẹ pé mo gbà yàwó lẹ́yìn ṣó wà òkè oníjọ́ má tọ̀ mi o. tó bá bí èrè wọ kúrò mẹ́ ìwọ àti wèrè tó sọ pé kó lọ bì kan màá jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu. wọ́n oníjó ìwọ tí ẹ dá mọ̀. ṣé mo sọ fún ẹ pé mo níyàwó fẹ́ ni. ṣé mo pàmò ní sọ́ba lójú. òṣù bá lọ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ náà mi náà ní ẹ̀kọ́ rábọ̀ ẹ̀ o. ẹ ṣe wèrè kankan ò lè rùn ẹ́. wà á jẹ́ kí wá bá mi. wo oníjó èpè àgọ́ ò lè rùn ẹ́ lọ síbi tí mo lọ láyọ̀ kó dé láyọ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àwọn báwo àwọn arúgbó ọjọ́ nǹkan kan ò lè ṣe é gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èmi ni mo ní àrólé eléyìí níbo síbo ṣíà arúgbó ẹlẹ́ hypertension. wo wàá lọ wàá bọ̀ wàá bá mi àti wèrè olóyún ẹyẹ ẹjọ́ máa gbà nínú ilé yìí. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ èmi àti ò lè parọ́ fúnra wa náà àní kò fi pí ìkọ́ mi wọn lẹ́nu ọjọ́ mẹ́ta tí máa send message kò tún ní reply message mo délé ẹ̀ tí ò wà láòkè rú wọn àpapọ̀ ìgbé kò sí ibi tí mo lè mọ̀ fún àwọn nílé ìrọ̀lẹ́ tí mo kàn notice ni pé ó dà kún lóhun àti máa kàn fẹ́ra ó dàbẹ́ ó dà kún wọn rí máa kàn so mo try láti fẹ́ rẹ́ ní mi tí mọ̀ ó dà kún àti máa kàn fẹ́ra wọn. mi ò possible now the last time tí sọ pé sick tí hospital kan bẹ́ẹ̀ tó dé sọ pé ìgbóná púpọ̀ onínú ní gbóná wọ̀ mí lọ fẹ́ lómi. nǹkan tí ò yé mi nìyẹn inú mi ló kọ́ mo sọ fún ẹ oyún mi wà nínú ẹ̀ ohun tí ò yé mi tí mò ń try láti figure out mi tí mo náà pé ṣé máa yín orí oyún olóyún ni because kò yé mi ayọ̀ ọ̀lẹ́ ló máa ń gbà náà ẹnì kan kí ń gbọ́mọ ọ̀lẹ́ á gbóyún mi fún mi kó tó lọ́ máa ṣe ránú ẹ̀ tó fẹ́ ṣe náà àpò máa gbóyún mi lọ́wọ́ ẹ̀ o. sórí ibi tí ọ̀dọ́jú fún ìwọ̀n ṣe ṣùgbọ́n káwọn obìnrin wọn ti spirit tó bá sọ pé lẹ́gbọ̀n ọmọ mi ẹ̀dọ́ lọ́kọ̀ aláàmọ́ èmi rò pé ìyẹn make sense fílẹ̀ kó máa lọ. kò possible kí n jẹ́ kó lọ ṣe ránú kí ó máa foyún mi ṣe ránú. fílẹ̀ kó máa lọ ṣùgbọ́n káwọn obìnrin wọ́n tọ́ wọn ní side mirror wọn kì í wá ìwúrọ̀ ṣe nìkan tó dẹ́sìn ọkọ ẹ̀ ṣe kúrò lọ́ọ̀ tiẹ̀ nìyẹn ó ti lọ bá lòmí nìyẹn so gbọ́dọ̀ mọ̀ nítorí bẹ́ẹ̀ ni pé wọ́n ti máa lóyún lọ bá lòmí àbó tó ju oyún yẹn kúrò tó lọ bá ẹni tó lọ bá lò tó yàn tó ń bọ̀ fílẹ̀ tó yà àwọn ní àdèmọ́ ló ti ṣe tó wáyà ọmọ àwọn bàbá ẹ̀. tí wọ́n yọ wọn máa bẹ̀rẹ̀ bàbá ẹ̀. so tó bá wáyà tó máa bá bẹ̀rẹ̀ mi ẹ̀ sọ máa wá gba oyún tó tẹ́tẹ́ ló. lẹ́yìn wọn ni ọkọ̀ tó sọ lẹ́yìn wọn fáwọn pé tó ń ṣe òdà wọ́n sì pàṣẹ ẹni tó bá ti dànù tó dọ̀rọ̀ tiẹ̀ náà sí tó lọ fi gbọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n tiẹ̀ ti wá. kí á ti sùúrù kí á ti sùúrù tí mo náà ti bá rí màá ṣe àmà pè é tí ìwọlé ìgbàgbé lójú ẹ lọ gbé wọn lọ́mọ fún wọn wọ́n lórí ìfọ́ lórí. Ọlọ́run làgbà ènìyàn má ta fẹ́lẹ́fẹ́lẹ́ Ọlọ́run làgbà ènìyàn má kọjá Ọlọ́run làgbà ènìyàn má ṣe mọ̀nàmọ́ná agbára rẹ̀ bí ti òwe òkèrè òye. Báńkọ́lé kí ló dé ló ṣe. kíní kan tó yẹ. Báńkọ́lé rọra kí ló ṣe. kí ni bá mi sọ̀rọ̀ ta ló wà bẹ́ẹ̀ yẹn Mọ́kẹ́lẹ́ Báńkọ́lé easy Mọ́kẹ́lẹ́.
Ta ni mo rí láì gbà ṣe ń jì? Ọ̀rẹ́ mi mo máa rí ẹ lénìí. Nítorí ní kí n yọjú sí ẹ torí nǹkan tí mo bá wá important ni. Tí ẹ dúró náà, kí ni kí n fi ṣe ẹ́ lálejò? Ṣe mí lálejò. Mo jókòó jáde ọ̀rọ̀ àlejò ló ń ṣẹlẹ̀. Mo wà òkè. Kí ló ti dé? Kí ni kò dé? Kò síbi tá àti gbọ̀ngàn bí wọ́n ti fi díẹ̀ tẹ̀lé sí ìṣúná. Ó lè tó yẹn. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ká tẹ̀sẹ̀ lébò, àtúntò tẹ̀sẹ̀ lébò. Àwọn yẹn náà tún rí díẹ̀ tiẹ̀. Ọ̀rẹ́ mi yẹn ṣojú lásán ṣúra ni. Iná ti tú ẹ lábẹ́. Iná gidi. Iná gidi. Iná gidi. Ìmọ̀ bí tí ọkọ̀ mi ti kó owó eléyìí. Ìmọ̀ bí tó ti kó. Kí ni wọ́n fẹ́ ṣe báyìí? Kí ni mo fẹ́ ṣe tí kò ní ṣe lọ? Mo kò múra bọ́ òyìn má fura sí mi. Nǹkan ṣe mí. Nǹkan ṣe mí. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Gbogbo tí ó yẹ kí wọ́n lọ. Kí wọ́n ṣe bí ìyàwó ni mo ti ṣe. Iná nǹkan ṣe mí. Ó bí mo wà láwọ̀ wá nílé báyìí. Kí ni wọ́n ti lọ kó gbá kó gbogbo ilé báyìí? Àwọn àṣekọ́rọ̀ owó tí mo fẹ́ gbà lọ́yọ̀ tí mo retí aláti ti mú jáde ó ní mò ń lọ. Mo rọ́ bọ̀lọ́ má fura pé nǹkan ṣe bí wọ́n ni mo ṣe dúró báyìí. Ó ṣàmọ̀dà tí mo gbà ẹ̀. Onígbà wa gbogbo ẹ̀, aláwọ̀ wa gbogbo ẹ̀. Òun ló fà á. Má bínú. O gbọ́dọ̀ gbàgbé ojú òní tiẹ̀. Àmì o. O ní gbàgbé ojú. Ojú èmi ọ̀rẹ́ mi o. Àfikọ́ ló ṣàṣàánú báyìí. Torí ológun pẹ́ tí gbọ́ káàkiri yìí lèmi ò understand báyìí. O ṣe understand lèmi náà understand. Débẹ̀ transfer owó díẹ̀. Torí èmi gan ọ̀rẹ́ mi gan kò sọ́jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a kàn ń bẹ lọ́hùn náà ni. Mélòó ni fèsì? Ẹ bá ń fẹ́ràn méjì. Ó wà. Ó ṣe ọkọ mi. Àmì kí mọ́mì yín o. Bí mo bèrè wọn o. Wúrà. Ẹ káàbọ̀. Wúrà. Pẹ̀lẹ́ pàtàkì. Ó sú mi o. Ọba kan náà níbi tí mo lọ ṣe rí o. Kò tún bọ́ sí. Irú kí là ń pe léyìí? Wo kódà mo ní kán máa wọlé wọ́n ní qualification tí mo ní ó ti pọ̀ ju táwọn wá lọ. Mo ní kán jẹ́ máa ṣe cleaner kán fi qualification lẹ̀ kán máa jẹ́ fi primary 6 ṣiṣẹ́ wọn ní rárá. Kán kí n kún nǹkan tí ẹ máa tilẹ̀kùn kán máa rán mi iṣẹ́ wọn ní rárá. Kò yé mi o. Ṣé ẹ̀ṣẹ̀ tún wà nínú pé kíyàn kàwé ni? Ìlú yóò dá mọ́ o. Ó ti sún mi olúwẹ̀ ló kàwé náà tó ń ta ráìsì. Bàbá wa mọ tí ojú mi lè. So owó tó dẹ̀kù lọ́wọ́ mi. Mo ní láti tọrọ owó lọ́wọ́ bọ̀bọ̀ tí mo lọ gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n. I'm telling you, mo ń rinṣẹ́ díẹ̀, mo ń wọkọ̀ díẹ̀, mo ń rinṣẹ́ díẹ̀. Tí mọ́tò bá wọn ṣe owó ọwọ́ tèmi ò mọ̀. Ṣé ó wà lọ́wọ́ mi? Mo tiẹ̀ bá wọ̀ bọ kọ̀ǹdọ́ kan fà mẹ́yẹn torí kò sólọ́ ìmọ̀ mo kàn dá sí rọ́ọ̀bù fún ni. Mo bá já o. Ẹ tún jà. Ó lù mí lẹ́sẹ̀ létè ni mo fẹ́ ṣe. Wọ́n ní kẹ́ yé jà mọ́ ẹ máa wò pé ẹ̀yin kàwé jù wọ́n lọ. Wo ṣọ́lọ́ ń ṣàṣe sáwọn èèyàn tí rajà tán. Olúwa ṣe ebi ń pa mí. Ebi ń pa mí. Má ṣe yà. Oúnjẹ bá mi bóúnjẹ. Sún mi báyìí o. Sún mi o. Látàárọ̀ ọmọ kò sọ́jà. O ṣé kí n jẹ́ ń bí àbí bá? Ẹ lè jẹ́ ń bí ó ń ṣe mítìn ni o. Èwo ni ẹ lè jẹ́ bí. Mo ti àgbélé ṣé pé mi má jẹun ni àbí kí ni yẹn? Owó máa wò yẹn tètè lọ jẹ́ ńlé. Sáwọn jẹun ni ojú ni máa jẹun kí n máa gbóúnjẹ lọlé. Èmi náà ò ní pẹ́ dé mi ò ní pẹ́ dé màá wá bá yín lẹ́sìn. Ó kúrú ní ọ̀fun bẹ́ẹ̀. Iṣan ni ó bá mi fi sí iṣan tó yí gidi tí máa máa jẹ tẹ́ pé kò bá yìí ṣe tán bí o máa bá lẹ́nu mi lé. Fún mi lówó má ṣe bẹ́ẹ̀ ó dáa fún mi 20 naira. Ẹ wò máa rán Jímọ̀ sí i. Màá ní kí Jímọ̀ mọ owó èmi náà ní pẹ́ wálé ẹ tètè máa lọ́lé kẹ lọ jẹun. Ẹ má pẹ́ èmi náà ní pẹ́ wálé ẹ jẹ́ sáré tẹ́lẹ̀ ìtàn máa délé láìpẹ́ yìí.
èmi ò tí ì jẹun ọjọ́ ọ̀gá tó ń jọra mo gbà mo gbà oṣù oúnjẹ mi ló gba ìbọn oúnjẹ. mo rí ẹ̀bùrú olóṣìwèrè àbájọ tó fi yá wèrè. ìka oúnjẹ kú jẹ olè oúnjẹ tí ọba ti tọ́sọ náà ló máa ń jẹ káàkiri olórí burúkú ya gbàdúgbò ìtọ́ bá jẹ kulẹ̀ o máa jẹ o ebi ń pa mí o mo rò pé ó yá wèrè máa jẹ o máa jẹ o. ṣé òrìṣà lèmi ẹ̀yin dà Ṣàngó Olúkòso àyàrá náà kàtà yẹrìlẹ́rì iná gorí ilé pẹ̀lú kẹ̀kẹ́ àbúrò dàda ọkùnrin ìbùlà bíi méjò láàrò. kòjò ṣàlójú ẹni tí ń sìn balẹ̀ nítorí mọ̀lẹ̀ lójú mi ewé lérè ọba àkóso sọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà fi gbẹ́nubọ̀. Ṣàngó láláwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀gún lójú jagun la bí eléṣèdè àkótàgìrì lọ́jọ́ ìjìgbó mẹ́kùn. Ṣàngó ìwọ ló bá balẹ̀ jiyàn ọ̀gọ́gán ilé tó pọmọ ẹ̀ sí doro ọ̀gbẹ́bọ lórí ta fẹsẹ̀ yìí wò wọ́n kọ́kọ́ là á jírọ́kọ́ wọ́n kọ́kọ́ là á jíràdá wọ́n kọ́kọ́ là á jíra gbogbo dẹ́ alábàtà o àjàmàtà o pátákó ẹ̀fọ̀n ní kaka ní kájá lẹ́nu o arínájà dé abọ́ rẹ̀ má bọ́ tìṣẹ́ èmi tí mo kọ́lé òtútù tí mo kọ́tọ̀ rírin èmi lọ́mọ erin gángan lé ọmọ erin gángan òde ọmọ erin ajíbẹ́wà jí o ọmọ erin ajíbóògùn sọ̀rọ̀ màlẹ́ arákùnrin. ẹ wò bàbá ẹ máa kọ́lé bí ìyá ò ṣe ní jẹ mí ni ẹ kọ́lé bí ń ṣe máa lówó fèmí náà ni bẹ́ẹ̀ ṣe kọ́lé fún gbogbo àwọn tẹ́ ẹ sọ yẹn mo fẹ́ ní owó ni o ìròyìn tí mo gbọ́ ò ṣe kékeré mo fẹ́ lówó mo fẹ́ ní ọlá ó dá mi nǹkan kankan tí mo lè ṣe àfi kí n ṣàlówó kódà kójú oògùn owó mo ṣe tá àti ṣe o mo ti gbọ́rọ̀ yín pé ẹ ti sàwọn ẹ̀dọ́ lówó gan. ṣé o rí bí mo ti ń bá àwọn bàbá mi sọ̀rọ̀ ni mo ti ń gbòòrùn. òórùn òṣì. mo ń gbòòrùn ìṣẹ́ lára ẹ. imú yín dà ẹ̀rọ òórùn gbọ́. èèyàn tó wálé ayé tí ò lówó kò ráyé wá. kò rí wá o. orí mi ṣe mí lólówó ẹ̀dá mi ṣe mí lọ́lọ́lá. àmọ́ ó fẹ́ ṣoògùn owó abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni bàbá. oríṣiríṣi oògùn owó níbẹ̀ ní ká mi èmi arínájà bí òrùn òkòkò mẹ́kí ọmọ ajímu tábà oògùn àmọ́ sọ láyà. kí lẹ̀ ń sọ yìí mo máa láyà gidi gan-an ni. mo mọ ohun tí mo sọ o nítorí ẹni bá máa jẹun gbọ̀ngbọ̀n ó di dandan kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. èmi láyà gidi èmi tí mo ti rìn láago méjì aago mẹ́ta òru tí mo ti fojú kọ́ oríṣiríṣi ẹbọ. kí ló wá ń wá kí. ìyá ni ìṣẹ́ ni èmi máa ń kàn sọ́wọ́ mọ́tò ọlọ́mọ jẹ́ dídájì iṣẹ́ mi ayẹyẹ àti ta gidi bàbá ìyá ti jẹ́ mi gidi kan ni mo máa ń rìn káàkiri gbòòrò. yé pariwo ìyá bí ó tó ibi tí ìṣẹ́ àti ìyá rẹ yóò ti tán rèé n ó bò mọ́lẹ̀ tí ó wọlé gbìngbìngbìn tó o bá láyà ya gbàmú tó o bá láyà ọ ti láyà gbòmí. mo ti fẹ́ mú mo ti fẹ́ gbàmú. ọ̀ya gbàmú. lákàságbá lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ayé ọlọ́rọ̀ tó lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ọ̀run obìnrin dúdú abìdí yàkúyàkú lóbìnrin òrìṣà tí ń bẹ lágbèdè méjì ayé òun ọ̀hún ló fi dájú méjì ayé ọ̀hún tó fi gún gẹ́gẹ́. ẹ káre ó yá yàn náà. agbára àwọn tó ní rẹ yóò ṣeéṣe bàbá mo ti bọ̀. mo ní oyún nù àbọ̀wọ́ tó fẹ́ nírè kí ni ìṣarákùnrin ṣé kò jẹ́ pé owó ọ̀mù ẹbọ jẹ́ tó ń ṣe balabala bíbélì ti ẹ̀rọ yìí ẹ gbà mí yún fílẹ̀. ọmọbìnrin tí n bá ti yanjú gbogbo ẹ̀tàn lágbára ọlọ́run bá ayọ̀ náà. ó dà fílẹ̀ ẹ fílẹ̀. ìyún náà ní fílẹ̀ live am for am. ọ̀kàrẹ̀ ṣé o ní ní gbàgede tá a dé yìí kẹ́lẹ̀dá rẹ kú oríire. lẹ́dà mi ṣe o orí mi má gbàbọ̀dé o ẹ̀dá mi má gbàbọ̀dé o wá wò mí oríṣiríṣi oògùn owó níbẹ̀ ní ká mi sọrí èyí tẹ́lẹ̀dá rẹ yàn ẹ̀jẹ̀ abo la lò. ẹ̀jẹ̀ abo mo ti rí yẹn ṣe. ọ̀kàrẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ wò ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa ewúrẹ́ rẹ̀ kan ti ga tó yìí abo ni kò sí n bá ti lò tán padà fún lówó ọkàn yẹn abalẹ̀ ẹ fi bí yóò bá dẹ̀ work mo lè lọ rẹ di abo fún ara mi. ẹ̀yin òṣà bàbá mi ibo arínájà wá já sí báyìí o. ibi rẹ lẹ já sí ibi gidi ti náà já rẹ lẹ já sí bàbá tó bá dé tán máa tọ́jú yín tí máa gbọn oríṣiríṣi nù kúrò lára yín torí èmi ò lówó kékeré mo fẹ́ lówó bíi Dangote tí ń ta sìmẹ́ǹtì kí n lówó Global com owó atẹ́gùn àbó tẹ́dọ́lá
àbá DJ Kupi ni mo kọrin. Ó tóbi tó bá déhùn. Kí ni sí ọ? Ó fẹ́ tọ́jú mi. Wò mí látòkè délẹ̀. Tẹ̀tẹ̀rẹ̀gún ti lómi ilẹ̀ kejì tó dé. Wò mí àbẹ́rẹ́ ló pé ní èmi gan wọn ò kéré nú ayé. Kékeré ló pé kéni. Ẹni tó bá ń bẹ lẹ́yìn ẹ̀ ló máa mọ̀. Àbí kíké sọ sí ẹ lẹ́yìn kó lọ. Wá wò mí, nǹkan abẹ̀mí ni mò ń sọ. Ẹ̀jẹ̀ obìnrin là á sì lò tó súnmọ́ ọ bí iṣan ọrùn. Ṣé o mọ̀ yìí pé àtàǹpàkò báyìí ló ń ṣe onígbọ̀wọ́ ọ̀ka? Gògògóńgò ní í ṣe onígbọ̀wọ́ ọ̀nà fún. Ẹni tó súnmọ́ gangan là á lò. Ó lè jẹ́ ìyá rẹ, ó lè jẹ́ ìyàwó rẹ, ó sì lè jẹ́ àbúrò rẹ tó jóbìnrin. Ẹ̀dọ́ ṣé tàbá ti rẹ ní ẹ ṣé ẹni náà máa kú ni. Ó kàrí ìbéèrè gidi ló béèrè. Mo rí i pé o lọ́gbọ́n nú dáadáa. Bó bá wá lóògbọ́n agbọ́n bẹ tó gbọ́n torótoró alápàǹdẹ̀dẹ̀ ní kọ́lé agbede méjì ayé òun ọ̀run ajíwẹ̀dù ẹ̀sìn nìkan ò sì gbọ́dọ̀ wẹ́ tí ẹ láàjìn. Gbọ́ mi tàbí kó gbọ́ mi dáadáa. Tó bá ṣeé ṣe tó jẹ́ pàbúrò rẹ obìnrin ló mú wá á yọ nǹkan lára ẹ̀. Tá a bá ti wá yọ tán kò ní náàfààní àti lè ṣàbíamọ mọ́ nílé ayé. O gbọ́ mi dáadáa. Tó bá wá jẹ́ pé ìyàwó rẹ ló mú wá tá a bá ti lo ohun tá a fẹ́ yọ tán lára ẹ̀ kò ní lè ṣàbíamọ mọ́ nílé ayé. Tó bá wá jẹ́ pé ìyá rẹ ló mú wá káàṣà ìyá rẹ ó gbé burúgàjà yóò gúnlẹ̀ sẹ́ńkùlé Olódùmarè níbi tí wọ́n ti ń kọ́lé ọmọ aláṣejù sórí òfurufú gágá tó àárẹ̀kún olómi lọ rè báwọn nájà ń bẹ̀. Ẹja lò mọ́ mi tán bá ti nájà tán bá ti padà dé káwọn náà ṣàtì ẹ̀wà gbádùn owó yẹn ló ṣe pàtàkì jù. Màámi ni á lò. Mo yọ fún ọ pẹ̀lẹ́ ìyá rẹ ó gbé burúgàjà yóò kú ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ má jà lò màámi mo fẹ́ káwọn náà gbádùn. Ọwọ́ ẹ ló kù sí o. Ṣùgbọ́n àwọn méjèèjì ti bí àwọn ò ní kú. Wọ́n ò ní kú akọ̀jọ nǹkan lára wọn wọn ò sì ní lè ṣàbíamọ mọ́ nílé ayé. Ọ̀pọ̀ àwọn èèyàn tó wà láyé gan tí ò bímọ tẹ́nìkan kan ò dẹ̀ lò wọ́n ṣé tí wọ́n bá lora wọn gan fún gan ṣé ò bẹ́tà ni káàkú bímọ láti jẹ́ iná tá a bá ní wọn ọ̀rọ̀ Ọlọ́run lè mọ̀ kọ́ ọmọ látọ̀run ṣó ti yín. ẹja wúrà. Sọ̀rọ̀ sókè. wúrà. Ẹ̀yin rúmọlẹ̀ ṣe é gbọ́ ta ní jẹ́ wúrà. Ìyàwó mi. Ìyàwó ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ káròdì máṣọ tàbí káráṣọ mọ́dì kí ìdíṣà má ti gbófo ni èyí tó wí náà dà á lò. Ọ wà lọ wá aṣọ tí ń wọ̀ sára ọ lọ rè wá tí n bá ti wá parí iṣẹ́ sínú ẹ̀ wọ́n dà padà fún ọ kó mọ wọ̀ ọ́ ìgbà náà lọ́ọ́ wà bẹ̀rẹ̀ sí ní dolówó ọjọ́ títì bàbá ajé ṣaṣẹ́ ọjẹ́ tọlọ́ gìnìgìnì aṣọ ọ̀ràdà ọjẹ́ tàkókò tó ń wọ̀rọ̀ nífẹ̀ẹ́ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. Ọ wà máa jíjó ayọ̀ wọ́n mọ̀ pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa. Wúdúwúdú máa yẹ wúdúwúdú máa. Ògbólógbò ejò ní fẹ̀nú sẹ̀mú ọ sì dá lójú pé aṣọ ìyàwó ẹ rèé. Kí lẹ̀ ń sọ ìlú àbá aṣọ ẹ̀ ni láàárọ̀ lọ́sàn-án lóru aṣọ ìlú ń wọ̀ kì í ṣe ní aṣọ ẹ̀ ni bí yúnífọ́ọ̀mù ni kì í ṣe pé bóyá wọ́n fi ṣògùn àti pé ònìkan ni kó máa wọ òṣòwò táfìrà mi iṣẹ́ ni ibi tí mo máa ṣe ilé bàbá tí ń bá rí lọ́rùn èèyàn láàrin ọjà má gbà lọ́rùn wọn pé wọ́n ká lórí wáyà wa ni. Iṣẹ́ wa gan. Iṣẹ́ ni. Ibi ọ̀rọ̀ wa dé kò sí ilé táwọn tá a kó ṣẹ̀ràn wọn àfọ̀dọ̀ yín nìkan. Iṣẹ́ ò lè mímì. Èmi ti jẹun ní gbóṣó. Bẹ́ẹ̀ ni ojúbọ èṣù lèmi ti jẹun. Èṣù ni mo gbàrò kò tì. Bí n bá wá pa kóróbódó okùn ó di dandan kí n rẹ́ nìkan tọrùn bọ̀. Iṣẹ́ ò lè múlu wa yìí. Láyé kò tiẹ̀ lé dọ́dọ̀ yìí. Kò sí wàhálà. Lélẹ̀ ìbò ti wà yìí. Omi gbóná ìpẹ́ lẹ́nu ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké. Mo ṣiṣẹ́ lórí ẹ̀. Àwòrán ọ̀hún kọ́. Ìyàwó rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà kò sí wàhálà. Ìyá jẹ mọ́ wo túbọ̀ lómi lára ọ̀pẹ́ tí bẹ́ẹ̀ ṣe wò lọ tí wò pé alára kò mọ̀ ya. Bẹ́ẹ̀ ni bí a jẹ fódìdí ọdún márùn-ún bí ó ṣe ṣẹ̀kẹ́ bòmù yìí máa kó bá mi gan. Kódà ó ṣeé ṣe kó jẹ́ pé ẹjọ́ tó ń ròyìn gan òun ní fa ìyàwó sọ́dọ̀ ẹ. Bàbá tí n bá tó sọ̀rọ̀ kí n tó kù bí ẹ pàjá fún mi wọ́n jẹ. Ọ̀dà kò sí wàhálà wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. Ọ̀sán pọ̀ gọ́nígọ́ní àwọ̀ ayé òdìdì mọ̀dẹ̀ àwọ̀ òdì ọ̀run láwọn ọ̀ràn láwọ̀ fún ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láwọ̀ ẹsẹ̀
mo ti fapá yagi apáńpá wọn lọ mo fẹsẹ̀ dùbú ọ̀nà náà wọ́n bọ̀ lẹ́yìn agbede méjì mi afẹ́fẹ́ ayé mo fi dá òwúwé láyé mo bá wọn ṣàwọ ayé ajé o ògúngún nìsọ̀ mo pè ọ́ lónìí kó jẹ́ mi ìjọba pé egun ajẹ́ ìjọ tá a bá porò lóró dáhùn ìjọ tá a bá ti pọmọ láìpolo ní wà ní ọjà wà bá ní oró ò gbọdọ̀ pàdé orò lọ́nà ọjọ́ kọjọ́ ìgbàkígbà tóró bá pàdé orò lọ́nà orò agbóróbì tórótóró gbogbo ìṣẹ́ ìyà tó wà nínú ayé Bánkọ́lé ọmọ Àwẹ̀ró kó wọlẹ̀ látòní lọ kó o bẹ̀rẹ̀ sí ní rájé jẹun kó o bẹ̀rẹ̀ sí ní rówó ná kó o bẹ̀rẹ̀ sí ní rówó lò kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó ń tolúwo tó fún ẹni tó jí gbọ̀nà Bánkọ́lé ọmọ Àwẹ̀ró o ti fi yọ̀yọ́ra lónìí ayé ò ní yọ̀ mọ́ ajé bẹ̀rẹ̀ sí ní bọ́ ọgbẹ́ o bá a bá fẹ́ paná ẹ̀ṣọ́ là á ṣe sínú ilé àjọ̀nú ajé o abapárọ abẹsẹ̀rọ aṣẹnumẹ́ aṣojúfín aṣọrùngbù mo pè ọ́ lónìí kó jẹ́ mi ògbólógbó oṣù ní múyán ògbólógbó àgbàlagbà ní pìtàn ara ẹ̀ ògbólógbó eégún ní dún tàhọ́ nínú aṣọ ìwọ́dà ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbóhùn mi ẹ káàbọ̀ ẹ kúrìn nítorí Bánkọ́lé ọmọ Àwẹ̀ró ni mo ṣe pè yín mo fẹ́ kẹ́ ẹ dá lọ́lá kájé bẹ̀rẹ̀ sí ní bá gbé kó bẹ̀rẹ̀ sí ní bá sùn kó bẹ̀rẹ̀ sí ní jẹun pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlú mo fẹ́ kẹ́ ẹ ràn lọ́wọ́ ní báyìí Bánkọ́lé na aṣọ síyà. káàṣà ìdákun kí ni ń ṣe ọba ìná níbo mo tún já sí na aṣọ síyà. ajé olóko. ọyọ ẹ káre yá ẹ káre àjọ̀nú ajé o àjọ̀nú owó. aṣọ rẹ lọ́wọ́ mi wọ́n gbaṣọ lọ lọ́wọ́ mi. wòmí kúrò ní ìdò eré ọmọdé ni ṣebí torí mo ní kó naṣọ sí wọn kọ́kọ́ rí aṣọ lọ́wọ́ rẹ ni àjọ̀nú ti gbọ́ tiẹ̀ yẹ̀ wo wòmí máa dunnú ṣọ́ lè jó máa ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé 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 wòmí bẹ́ẹ̀ mo wá kí ọ kú oríire. wúrà ọ̀la. bàbá ṣé kò sí. ọmọ asúnmọ́gẹjú ọmọ asúnmọ́gẹ jáwà ọmọ asúnmọ́gẹ bí ẹkẹrẹ sákò mákùnrin ò kápò mọ̀dẹ̀ ó kó tì mọ̀dẹ̀ ó tún kó tìrá pẹ̀lú. wòmí mo fẹ́ bi ọ́ léèrè nǹkan kan ni ta ló ń jẹ́ Bánkọ́lé Owólabí ọmọ Àwẹ̀ró. ọkọ mi gangan ni. káàṣà. ẹ wo mo mọ orúwà tọkọ mi ni o ó ti wá fẹnu kọ ẹ wò tèmi ní kẹ wò. òun gbọ́ràn èyí mò ń sọ fún ó máa kà bòròbòrò àti ìtọ́fìnà ló máa sọ ẹ wò bàbá tèmi ní kẹ wò kẹ bá mi ṣàánú ẹ lójọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe ìkò ní ṣerú ẹ mọ tó mi tó jọ. ọmọkùnrin yìí. nígbà lọ́ọ̀mí nígbà ta ni ń bẹ nínú àwòrán yìí. bàbá èmi ni báwo ni fọ́tò yìí ṣe dọ́dọ̀ yìí torí inú bẹ́ẹ̀dúrúmù mi ni fọ́tò yìí máa wà báwo ló ṣe dọ́dọ̀ yìí. wòmí ẹni tó súnmọ́ ọ bí iṣẹ́ ọrùn gangan ló mú débí Bánkọ́lé tí wọ́n ń pè lọ́kọ tiẹ̀ ó wá sọ́dọ̀ èmi arínájà láti wá ṣoògùn owó ni ìwọ sì ló fẹ́ lò gẹ́gẹ́ bí ohun ètùtù. ó gbọ́ mi dáadáa. Bánkọ́lé. bẹ́ẹ̀ni. Wòmí ilé ayé torí yóò fẹ̀ ilé ayé jìn kò sì sáàyè inú ẹ̀ inú rere tó ń lò yìí ni kò máa lò lọ bó o bá láyà ó ṣe bí bó o bá rántí ikú gáà kó ṣòótọ́ ẹni ń ṣe rere kó múra síre èèyàn tó ń ṣèkà kó múra síkà àtòrí àtìkà ọ̀kan kì í gbé rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà àmọ́ bí ire bá di bí ìpàdé dọ̀hún sórí ohun tó wá ṣe lọ́dọ̀ mi nù. Arínájà ìṣàánú mi kí ni mo ṣe fún kí ni èṣe mi níwájú Bánkọ́lé kí ni mo fi tẹ́ lọ́rùn bí aya tó kí ni mo ṣe fún gbogbo ẹ̀tọ́ báyìí ni mo ń ṣe fún kò sí kankan tí mo fi jẹ́ níyà Arínájà ẹ gbà mí. wò mí tójú ká nítorí Elédùmarè ti ṣẹ́gun ayé wá wò mí kí ló fẹ́ ká ṣe. ẹ máa ṣe fún ni ẹ máa ṣe oògùn owó yẹn fún Bánkọ́lé ni
ṣé bóògùn owó ló fẹ́ ṣe. kí n fi ọ́ ṣe oògùn owó fún ọkọ rẹ Bánkọ́lé tọ́ọ̀sì mọ̀ yí pé ewé ń jẹ́ oògùn ń jẹ́ àrínájà oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ewé kan ni mò ń pè ẹgbẹgbẹ̀rún ewé ní jẹ́ mi lójú ọlọ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi làjà àtọ́jú oògùn sí dọmọ ẹni nítorí tá a bá dàgbàdàgbà títí débi bàǹtẹ́ onírú ọmọ ẹni là á fà fún. àrínájà ẹ máa ṣe oògùn owó fún Bánkọ́lé ni ṣùgbọ́n Bánkọ́lé fún rẹ̀ lẹ́ máa lò bẹ́ẹ̀ ni. òun fúnra rẹ̀ ní ká lò bẹ́ẹ̀ni ká fi ṣe wípé kẹ́bọ padà sórí ẹlẹ́bọ ká sàsí padà sórí alásàsí kí n dáná sí lábẹ́ kó mọjú kó mọjú kó mọjú kí n mú sọ́wọ́ báyìí kẹ́jẹ́ ó gbẹ. bẹ́ẹ̀ni àrínájà ẹ má jẹ́ kó mọ̀ pé ẹ lò mí fún un. mo ìsọmọdé nu iṣẹ́ yìí mọ́ mo jìyà kítí kí n tó mọ fádá ni mo jìṣẹ́ jìyà kí n tó mẹrù mí dì ní ọ̀nà fira. ó dọ̀rọ̀ awo. ó dì mọ̀ lẹ́hìn òní sọ fún un àmọ́ ọ̀rọ̀ sì kù lẹ́yìn ọ̀rọ̀. ẹ ti wá rí i pé Bánkọ́lé ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ládùúrú bí mo ṣe fi inú kan fẹ́. mo ti bí mi ṣe. alàgbà láti ìjọ́ tí mo ti fẹ́ Bánkọ́lé ọkùnrin mi ò gun orí mi. alàgbà nǹkan kan ò ṣe èmi o tí bá fẹ́ ọkùnrin mi màá ti lóyún màá ti bímọ ṣùgbọ́n ìpinnu mi látijọ́ tí mo ti fẹ́ Bánkọ́lé ni pé ọkùnrin kọkùnrin kò tún gun orí mi mọ́. Bánkọ́lé ò lo èmi o ara ẹ̀ ló lò. ṣé wá rí Désọ́lá tó ń fẹ́ èmi mọ̀ pọkọ tèmi kọ́ ló lóyún fún torí mo mọ̀ pé oyún olóyún ni Désọ́lá gbé wá bọ́kọ mi oyún olóyún tó gùn alàgbà òun ló dá gbogbo nǹkan tó ń ṣe yìí lẹ́hùn. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí ilé ayé ilé asán ni ṣe rí nígbà tí a bá ń sáré kiri pé a fẹ́ náwó a fẹ́ nọ́lá a fẹ́ di gbajúmọ̀ a fẹ́ di ìlú mọ̀ọ́ká lóòótọ́ ayé máa rí wa a máa gbajúmọ̀ a máa di ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n nígbà tí àtúbọ̀tán ẹ̀ bá dé bí irú eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ jọ gbogbo àwọn tí ẹ ti náwó fún àwọn dàbá yìí gbogbo àwọn tó ń ṣe bàbá sá àwọn dàbá yìí. ẹ̀yin lè wá dẹni tí wọ́n ń gbé káàkiri láti ibìkan síbìkan ibìkan síbìkan hospital kọ́ yìí àwọn babaláwo tó kọ́ yìí. ṣùgbọ́n ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé aláàánú àti olóore ọ̀fẹ́ ni Ọlọ́run tí mò ń sìn tí ẹ bá gbàgbọ́ tẹ̀sí nígbàgbọ́ nínú rẹ̀ ó ṣeé ṣe nínú àánú rẹ̀ pẹ̀lú àwẹ̀ àti àdúrà kó dáríjì yín ṣùgbọ́n tí ẹ bá ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ ni o ohun ayé asán ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa ìránṣẹ́ rẹ̀ lórúkọ Olúwa dáwọlé gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa fàánú dáríjì. mo kàn léní mo kàn léjì mo kàn lẹ́ta mo dánmọ olúfẹ̀ àṣẹ ẹnu mi kàṣà iṣẹ́ torí pé o ṣe kẹfà lẹ́nu ìfàkó máa wá ẹ wá o àṣẹ àkànlò ní kò fowó kàn lẹ́nu ọṣẹ ló ní ó ṣẹ mọ́ ẹ lára ìfàkó máa wá ẹ wá o àṣẹ àfíà gbé. láti fi ra ìyàwó tí ó fi ra ìyàwó lọ́wọ́. ará wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbà. ará wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbà. ará wájú ẹgbẹ́. ó ti rẹ̀ ó ti sọ ẹ̀ ò ṣe mọ́. mi ò ṣe mọ́ ó ti sú mi ò ṣe mọ́ ọjọ́ mo fẹ́ kọ́ntínú pẹ̀lú ilé. wáyọ̀. hello sir. ẹ́ bàbá jíde ti gbé jùmọ̀ kẹ́ lọ mo lè mọ bẹ́ẹ̀ ni lẹ sọ àṣírí ọ̀la mi fún jíde. kí ló wọ́n pẹ̀lú ẹ̀mí ló wọlé bá tó ń bọ́wọ́ sí lójú. I don't care bàbá I don't care all I want is my Jùmọ̀kẹ́. wọ́n lọ sí ẹ̀mí màdí o fẹ́ dáṣẹ̀ rí àfọ ẹni. ẹ wọ ìgbàgbé ẹ wọ bẹ́ẹ̀ èyí tẹ́jà fi fọ́ ọmọ ìṣẹ́ ló fi ń gẹ̀jẹ̀ o. kò ní dá bájà kò ní dá sẹ́yìn kò ní dá lọ́dúnmọ́dì.
Ṣọládé gba kúkú kan Mr. Latin ló ń jẹ́ kúkú tó ń dáná fọ́kọ dáná fún ìyàwó ọ̀daràn ní máì kúkú tó ń ṣiṣẹ́ kíṣẹ́ kọ́kọ́ bá káwọn ọmọ bẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ àdínà sinimá yìí dùn ládùjú máì kúkú ẹ̀kọ́lé rẹ̀ lọ́dọ̀ tí kò sí ẹ̀sán náà máa tẹ̀sà lọ́rí má fi ń lòdì ẹ̀kú owó níná. sinimá titun máì kúkú Mr. Latin ti Yẹmí Ṣọládé gbà ní kúkú nínú ilé ẹ̀ ló forí ọkà wọn mú oúnjẹ sí agbónímú oúnjẹ sísè ni wọ́n gbà fún bó ti ń kọjá àyè tàṣẹ àgẹ̀rẹ̀ lọ́sọ́dọ̀ ìyàwó ọ̀gá eré gẹ́lẹ́ fèrè kan náà forí jóná bòórùn ara ẹ̀ ọwọ́ pálábá ilé yóò gbúdọ̀ ségi àfàìmọ̀ kókù méjì ọmọ bá ọlọ́run nílé nínú sinimá titun yìí My Cook a fantastic story written and produced by Princess Victoria Ajibola directed by Bọ́lájí Amusan Mr. Latin Tampa President associate producer ní Ṣọlá Oyèdélé starring Bọ́lájí Amusan Mr. Latin Princess Victoria Ajibola Yẹmí Ṣọládé Jimoh Sobiye Ayọ̀lá Ìyá Balikis Junaid Owólabí Àjàsà Ṣọlá Oyèdélé Túndé Adégbóyèga and many more nínú sinimá titun yìí My Cook for My Cook action packed movie ní suspense inú ẹ̀ gáyàtà ó ti jáde rabi ọkọ̀bí náà. ọjọ́ gbogbo ní tàṣẹ bí o ọjọ́ kan ṣoṣo ní tọlọ́run ọba tí kì í lé ní kó tó mú ni ajagun máa fi tìbọn ṣe àtòfiṣẹ́ òkúrọ̀ kò sọ́pọ̀ kan kò sí ìmọ̀ kan àyàfi tọlọ́run ọba. kò sọ́pọ̀ kan kò sí ìmọ̀ kan àyàfi tọlọ́run ọba. àyàfi tọlọ́run àgbà o ènìyàn má ta fẹ́lẹ́fẹ́lẹ́ má ta fẹ́lẹ́fẹ́lẹ́ òun làgbà ènìyàn má kọjá àyè ṣòro òun làgbà ènìyàn má ṣe mọ̀nàmọ́ná